wọ́n ń lọ sọ́tún tí wọ́n ń lọ sósì wọ́n ń lọ sílé wọ́n ń lọ sóko wọ́n á lọ́dọ̀ àwọn ọba wọ́n á fò síbí wọ́n á fò sọ́hùn kódà ìgbà tí bàbá yẹn tó jí ní àárọ̀ rẹ̀ tó fi ilé ẹ̀ sílẹ̀ tó gbanú gbó lọ wọn ò mà pé bá Gani Adams ń gbà yẹn wọn ò mà fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lórí fóònù wípé bá Gani Adams o kí ló dé tí ìdásọ̀rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ kan péré lẹ́nu yẹn sọ ní ìsìn lẹ́mú mọ́wọ́ ẹ jẹ́ á máa continue ẹ tún wá sọ̀kan sà bóyá kí n lè máa rántí ẹ jẹ́ kò ní ìdí pé kí n kúkú máa gbé sí kí n máa gbé yín sójú èmi á máa play rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan so kí n lè máa mọ bí n ṣe máa stop ẹ̀. Rachiades, you are welcome. Lara Balogun, ẹ káàbọ̀. Nǹkan tó ń sọ yẹn ò lè help gbogbo ọ̀rọ̀ tó ti sọ torí àgbààgbà Yorùbá wọn máa hate ẹ̀ nǹkan tó ń try láti insinuate gan kò yé wa. Ẹ ní sùúrù níbẹ̀ yẹn ẹ dáhùn wípé wọ́n ní gbogbo àgbààgbà lẹ Yorùbá wọn ló máa hate Sunday Igboho why tán fi máa hate ẹ̀ why ẹ káàbọ̀ mà why tán fi máa hate ẹ̀ ṣé ẹ rí ibi tí ó ń lọ nísìn wàá àgbàlagbà nìyí lọ́jọ́ orí ẹ máa ju Sunday Igboho lọ àkọ́kọ́ ẹ̀kejì jagunjagun la pè yín ìyẹn Ààrẹ Ọ̀nà Kakanfò tó yẹ kẹ́ ẹ sáwájú kí Sunday tẹ̀lé gbogbo nǹkan tí Sunday Igboho ṣe pátá bàbá Gani Adams tá a mọ̀ yín sí jagunjagun ẹ̀yin ló yẹ kẹ́ ẹ ṣáájú kí Sunday wá tẹ̀yìn lẹ́yìn ṣùgbọ́n òun náà la fi sọ wípé ńgbà tí ẹ̀yin kan bá wà iṣẹ́ tó yẹ kí gbogbo wa jọ ṣe papọ̀ gbogbo nǹkan tí gbogbo ayẹ ká gbọ́dọ̀ kù tí kẹ́yìn kan dákẹ́ tẹ́ fi sẹ́yìn tẹ́ sọ̀rọ̀ lé lórí ẹni tó dẹ̀ wò wípé jẹ́ kó ń gbára ní kùtì àti pé bọ́rọ̀ ṣe ń lọ tó ń sọ̀rọ̀ tẹ́nìyẹn bá tún wá di pé ẹnìyẹn ló ń sáré ká ló ń sáré tọ̀tún tó ń sáré sọ̀tún ẹ̀ tún máa dárú wọn lẹ́bi kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá dàn wípé ọ̀rọ̀ tó sọ yẹn ó lè mú kí gbogbo àgbààgbà lẹ́ Yorùbá kí wọ́n bínú sí kò sẹ́nì kankan tó lè bínú sí kò sí ẹnì kankan why ìdí tí màá fi sọ fún yín pé wọ́n lè bínú sí màá sọ fún yín lẹ́nìí sà ṣé ẹ ti gbọ́ mi ẹ má bínú tẹ́ bá ń wò ètò mi o ẹ jẹ́ máa bá ń play rẹ̀ lọ́lẹ́ ọkọ̀. irú nǹkan tó ń sọ pé ó ní ààrẹ wa kó wá lead wa ó pè mí lórí aago níbi tó bá fẹ́ pè mí pé tó wá join struggle pẹ̀lú position tí mo wà yìí wà wá bá mi lé wà wá ní ààrẹ o mo wá bá yín lé o tọ̀wọ̀tọ̀wọ̀ o mo fẹ́ kó wá lead wa mo bẹ̀ yín mo fẹ́ kẹ́ wá lead wa ní Ìbàdàn lórí protest àjọsọ tó bá yẹ pé ó ti tásìkò bá sọ fún ẹ tí ò bá tásìkò bá ní bàbá yìí ṣùgbọ́n orí social media ló ti ń pè mí nínú nǹkan bóyá pè mí ó wá jẹ́ kí àwọn security wá center sí mi lórí wọ́n wá center sí mi lórí bíbá yìí pé èmi gan mò ń tì ẹ́ pé kó lọ sọ̀rọ̀ wa. God bless you sir. Wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn bẹ̀ yẹn wọ́n dà wípé wọ́n ní orí social media ìyẹn ẹ̀rọ ayélujára wọ́n ní bá Sunday kápá àwọn náà ní bá chief commander Sunday Igboho akíkanjú lójú ogun ọmọ ọkọ tòótọ́ bá mi kẹ́ ẹ pẹ́sẹ̀ lẹ́ẹ̀kan síṣẹ́ èmi kúkú nífẹ̀ẹ́ yín ṣẹ̀gbọ́n mi ẹ mọ̀ ṣèyọnu kò síbi tó ń lọ tá a mọ̀ wọ́n ní wọn lè pe àwọn bọ̀tà wá gbọ́ nínú ìwé yìí àti lórí ẹ̀rọ ayélujára náà ni pé bàbá Gani Adams wọ́n ní wọ́n sí ní Nàìjíríà sá bá Gani wọ́n ní ẹ̀ sí ní Nàìjíríà pé wà ń travel wípé ẹ ti kúrò nílé pé wà ní Paris which gbogbo alámọ̀ táwọn kan tiẹ̀ tó sẹ́ndì picture yín ń bẹ́ẹ̀ ṣe dirù ní Paris wọ́n sẹ́ndì ẹ̀ sí mi sà ibo wà ní Sunday tí wọ́n fẹ́ wá fò bá yín nílé bá mi Sunday tí n bá lákọ ọmọ yín orúkọ là ń pọ̀ baládé lórí ìkànnì tá a bá ti wà lórí ètò ẹ dákun gbogbo yín tí bá ti ń pè lóko ẹ mú mọ́ra ọmọ yín náà ni mí kò sí tẹ́sí fún mi tẹ̀mọ̀ pọ́ ọmọ mi tá a bá fọwọ́ ọ̀tún bọ́ ọmọ rí ẹ̀ tún fi tètè ẹ fi sí mi lẹ́gọ̀ọ́rùn ni ẹ sí mi lẹ́gọ̀ọ́rùn kẹgbà pọ́ ọmọ tí bá ti ń pè lóko ẹ ti mọ̀ pé orí sẹ́mu wà tí bá rí yín kúnlẹ̀ fún yín dádì mi náà nìyí lórí tá a bá ti wà lórí tá a bá ti ń ṣe dádì kò ní jẹ́ kó dùn ẹ má bínú sà ṣé bàbá Sunday Igboho wọn wà wá fò báyìí ní Paris àbí táwọn bá ṣe bí ẹ̀yin ṣe sà ńgbà tí ọlọ́pàá ẹ sọ nínú ọ̀rọ̀ yín sìn ẹ dáhùn wípé àwọn ọlọ́pàá ọ̀rọ̀ tó sọ ó ń jẹ́ káwọn ọlọ́pàá máa tẹ́lì yín ó ń jẹ́ kán fojú sílé yín sà wọ́n fojú sílé Sunday Igboho náà ẹ gbọ́n tán sọ pé wọ́n kó ọlọ́pàá sí sókà wọ́n pàréèdì ilé wọn mo dẹ̀ gbọ́ nígbà tí ìyẹn sọ níjọ́ kìíní àná nígbà tó máa ń lọ sílé wọn póun rí gbogbo bí àwọn ọlọ́pàá ṣe ń ṣe nílé wọn tán ṣe ń ṣe kinní bọ́ ṣe ń ṣe gbogbo ẹ̀ kò ti torí ẹ̀ fi Nàìjíríà sílẹ̀ kò lọ ṣùgbọ́n yìí fi lé sílẹ̀ sà ẹ lọ ṣé tí gbogbo èèyàn bá ń fi lé sílẹ̀ tí wọ́n ń lọ ta ló kù tó fẹ́ ṣe ẹnì sọ ńlẹ̀.
ó dẹ̀ tí wàá sọ̀rọ̀ tán ó ti gbé agogo tẹ̀ pè mí tó bá tẹ̀lé wá sẹ́kọ̀ọ́ pé ààrẹ o ẹ jẹ́ ká jọ ṣe kínní o I need assistance o àwọn mẹ́mbà tí mo ní Ìbàdàn nínú ọmọ ẹgbẹ́ mi ó kéré jù wọ́n á wọ 500,000. bàbá ní ìgbà tí ẹ̀ jáde tí n bá ṣí àwọn ọmọ wa tó sẹ́yìn yẹn ó kéré jù lánàá wà ní 10,000 but ó ti expose everybody ó ti create alarm débi pé àwọn security network gan wọ́n á monitor gbogbo àwọn tó yẹ kó jẹ́ key people bẹ́ẹ̀ kan náà ṣe máa ń ṣe o ó máa fi propaganda ó máa dẹ̀ jẹ́ kí Yorùbá máa suspect ẹ̀ pé àbí wọ́n lò ó ní fún struggle yìí. eléyìí tó wà ńlẹ̀ sà kò kí ṣe pé propaganda bí wọ́n ń lo Sunday Igboho lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ sà ọ̀rọ̀ tó wà ńlẹ̀ sìn ẹni ó yẹ kí wọ́n pè yín lórí fóònù tó yẹ kí wọ́n bá wá bá yín lẹ́kọ̀ọ́ ẹ̀yin náà sọ níṣẹ́ ló pè yín ẹni wọ́n pè yín àbí ẹ̀sọ́ dákọ̀kọ́ ẹni wọ́n pè yín tí wọ́n bá ṣe lọ́wọ́ bá yín lókè bọ́tà a gbọ́ wípé ẹ̀ sí ní Nàìjíríà pé ẹ ti lọ a gbọ́ pé ẹ ti kúrò ní Nàìjíríà sà pé ẹ̀ sí nílé ibo náà ti fẹ́ bá yín ẹni kẹ́mọ̀ tún wá síbẹ̀ gan ẹni ẹ lè mú àwọn ọmọ yín tó wà ńbẹ̀ yẹn kó mọ̀ tún wá jáwọ́ ọmọ yín gan àwọn èèyàn gangan fúnra wọn wà kí ni Sunday Igboho sọ níjọ́ kìíní àná tá a gbé tó àwọn Àgbẹ̀kọ̀yà wá ẹ gbọ́ bí àwọn Àgbẹ̀kọ̀yà yẹn ṣe sọ̀rọ̀ sí yamayama wọ́n ní ọmọ lásán wo ọmọ tí ò níran ọmọ gáràjì táòtù kan ọmọ játijàti kan ẹ wọ́n ṣe wọ́n mà nìyẹn nílẹ̀ máa yóò fèsì fún wọn o wọ́n wọ nílẹ̀ tuntun bí ẹni tí ò rí ilé ayé wá láìsí pé bóyá ó tọrọ oúnjẹ jẹ lọ́wọ́ wọn Sunday ní owó ẹ̀ lọ́wọ́ kò kí ṣe pé bóyá ó tọrọ jẹ àbí ó ń bẹ̀bẹ̀ fún gọ́ọ̀mẹ̀ntì kankan wá fún un lówó ó dẹ̀ ní ṣíbẹ́yìn náà ṣe sọ ẹ ló ń ta mọ́tò òun ra mọ́tò òun ra wọlé ó ń ṣiṣẹ́ kì í ṣe pé bóyá ó fẹ́ dun oyè kan ṣùgbọ́n nǹkan tí mo máa ń wò nínú ọ̀rọ̀ ẹ̀yin Yorùbá ẹni sùúrù ẹni sòún lẹ̀sà ẹ má ti bínú ẹ má ti jẹ́ kí n bẹ́ ẹ jẹ́ kí n kẹ́ parí ọ̀rọ̀ yìí sàn. tọ́lá òun pẹ́ suspect yàn bàbá dẹ̀ tí wọ́n ti ń lo ẹni yẹn àṣàfù so a gbọ́dọ̀ wà very careful torí bíjọba bá ṣe wọ́n á máa plant àwọn èèyàn sínú struggle wọ́n máa ń ṣe ẹ rò pé a máa sọ̀rọ̀ bí èèyàn gidi ó fẹ́ bọ́ọ̀gì yín ni o gbogbo àṣírí tó bá wà láàrin yín á mọ̀ àwa lọ sọ fún ìjọba tó bá ti pé òun ti destroy group yẹn tán àwa back out àwa give excuse bíjọba ti máa ṣe nìyẹn o wọ́n ti sọ pé òun ṣì rí bẹ́ẹ̀ o tó bá ti ń sọ̀rọ̀ jù nípa yẹn a máa wò pé àbí wọ́n lò ní wa bó ṣe rí nìyẹn mo ní ilé rántí pé àwọn hoodlums tó ń kidnapping. ẹ ní sùúrù sà ẹ dáhùn wípé tó bá ṣe ń sọ̀rọ̀ jù at least mi tí ì rí bì kankan tí Ìgbòho ti sọ̀rọ̀ burúkú nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ àbí ẹ̀yin ti rí bì kan ní àtìgbà tí Sunday Ìgbòho tó ti ń sọ̀rọ̀ tí gbogbo wa ti ń gbé lórí social media abẹ́ ẹ rí ibì kan tí Sunday Ìgbòho ti sọ̀rọ̀ àlùfàǹsá sí àwọn àgbàlagbà yìí ju pé ẹ̀tọ́ wa ni a gbúdọ̀ gbà wọ́n gbúdọ̀ fún wa ní ààyè ni ohun tí ènìyàn pé ẹ̀tọ́ wa ni a gbúdọ̀ gbà wọ́n gbúdọ̀ ohun tó tún wá sọ níbẹ̀ tó tún dùn mọ́ mi nínú ọ̀rọ̀ tí wọ́n sọ ń bẹ̀ yẹn ní ìjọ́wọ́ ń bẹ̀ yẹn tí mo play bíi pé tí kì bá ṣe pé àwọn ìlú àwọn àgbààgbà ti pa àṣà wa tì tó fi mú pé kí ọba kó máa bọ̀ kí olóṣèlú lásánlásán leader kó jókòó kó máa ba ọba lọ́wọ́ because torí pé àwọn náà ń fi wọ́n jẹ leader ló ń fi wọ́n jẹ kò kí ṣe pé àṣà la tẹ̀lé ọ̀rọ̀ tí màá yẹn ń sọ tí ò ṣe analysis tó pọ̀ lé lórí ó bára brief ẹ̀ fún yín sà tá a bá get ọ̀rọ̀ mi ẹ má misquote mi tí n bá ń sọ̀rọ̀ Ọlọ́run ló ń fún mi ní tí n bá ń sọ̀sọ̀ ẹ get mi nígbà tí màá yẹn sọ̀rọ̀ last tí mo play lórí ìtò yìí wọ́n ní wípé àwọn èèyàn yìí wọ́n ná dáhùn wípé ńgbà tí ọba bá wà láàfin tí olóṣèlú kan wá ránṣẹ́ sí ọba tí ọba wá fi àgbàntara rẹ̀ tó dìde tó ń lọ bá gọ́fúnà nínú pálàbọ̀ àbí kí là ń pè àbẹ́tẹ̀ rẹ̀ tí ṣètò yẹ kí gọ́fúnà fi lọ sáàfin tó fi yẹ kí sẹ́nẹ̀tì kó lọ sáàfin ọba ló ń lọ síbẹ̀ torí pé torí owó wọ́n ti fún gbogbo àwọn ọba wa wọ́n ti fún wọn lówó tán wọn ò jẹ́ kán rí nǹkan kan ṣe sílùú wọn ò jẹ́ kán rí òótọ́ ọ̀rọ̀ ṣe sílùú ẹjọ́ ibo wá ni Sunday Igboho ti wá sọ̀rọ̀ burúkú sí ọba sí àgbààgbà ohun tó sọ bẹ́ẹ̀ yẹn ni pé wọn ò fún wa ní àpọ́nlé wọn ò fún àwọn ọba wa lápọ́nlé mọ́ gbogbo wọn ti ta iyì wọn fún olóṣèlú gbogbo àwọn bàbá àgbà yìí wọ́n ti ta àpọ́nlé wọn fún olóṣèlú bí irú èyí tẹ́yìn náà ń sọ yìí ó yẹ ká rí yín pé ṣó tiẹ̀ wá yẹ gan sà ẹ má bínú dáàdì mi ṣé kí n kúnlẹ̀ fún yín ẹ má bínú mo ti wá kúnlẹ̀ fún yín mo ti forí adé mo ti fi kúnlẹ̀ fún yín ẹ má bínú ẹ má ṣe nǹkan kan fún mi ẹ má nà mí ẹ má ṣe nǹkan kan fún mi mo ti kúnlẹ̀
mo sáà tún ti kúnlẹ̀ àbí ẹ̀dẹ̀ wá ń wò mí mo ti kúnlẹ̀ mọ́ bínú sà nípa ọ̀rọ̀ táwa ń bá lọ báyìí dádì mi sà dádì mi Gani kò yẹ kí Sunday gan pè ń kẹ́ tó ṣáájú ṣebí jagunjagun la pè yín so dìgbà tí Sunday Igboho bá pè yín sà kẹ́ tó jẹ́ ni kí la pè yín kí náà fi yín jẹ jagunjagun fún sà wọ́n fi yín jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò jagunjagun tá a bá wà á máa wo fíìmù tí ìbá tiẹ̀ máa ń parẹ̀ nínú ìwé ìtàn gan tí ìmọ̀ ń wò nínú fíìmù jagunjagun ní Ààrẹ Ọ̀nà Kakanfò wà fún ẹni tó máa ń ṣáwájú ogun ni yóò tún kẹ́yìn ogun kì í ṣe Sunday ló yẹ kó ṣáájú ogun kò é ṣe Sunday gan ló yẹ kó ṣe máa pè yín ẹ̀yin lẹ ní right láti pe Sunday pé ó yá o Sunday o àṣìbá ṣe mọ̀ wọ́n pé náà jagunjagun ni ó yá nìṣó níwájú nìṣó níbẹ̀ nìṣó dúbẹ̀ kájọ lọ dojú ìpè àkọ́ wọn àárín yín ẹ̀yin kọ́ lẹ pé káàtì wá sọ pé ilẹ̀ fi ṣe ìlọ́lẹ̀ but ìfilọ́lẹ̀ tẹ́yìn filọ́lẹ̀ yẹn ẹ̀ mú lókùnkúndùn dáàdì mi ẹ má bínú sà mo pa ọ̀rọ̀ mọ́ yín lẹ́nu ẹ má sọ̀rọ̀ yín lọ. iṣẹ́ mọ̀ pé mi mo raise alarm yẹn ṣe é rántí tẹ́ bá follow ẹ̀ up èmi mo raise alarm yẹn èmi mo dẹ̀ mobilize àwọn OPC vigilante pẹ̀lú àwọn ọlọ́pàá fún clearance tó fi wọnú igbó yẹn tó fi arrest àwọn tó arrest wọ́n dẹ̀ rí AK-47 mẹ́rin gbà lọ́wọ́ wọn àti pump action mẹ́wàá wọ́n dẹ̀ hand over fún area commander bẹ̀ yẹn wọ́n flush wọn àwọn tó arrest àwọn tó lé padà sí Niger State ní gbọ́n bẹ̀ yẹn wọ́n lé wọn dànù after táwọn boys yẹn tó ti ṣiṣẹ́ yẹn pẹ̀lú àwọn ọlọ́dẹ ìlú náà combination wọn ni wọ́n ṣiṣẹ́ yẹn tán ní òru Saturday mọ́jú Sunday ní ọmọ wa wọ́n lè wá lọ síbẹ̀ níjọ́ Wednesday ní ìrọ̀lẹ́ pẹ̀lú kámẹ́rà ó bẹ̀ sí lọ ń sọ àwọn ọ̀rọ̀ tó sọ yẹn náà part of it náà ni láti build the moral and confidence ni but tó bá ti ń di wípé ó ti bẹ̀rẹ̀ struggle pẹ̀lú wa ní tó ti lọ ń kọlu àwọn Yorùbá leaders wọn yẹn àwọn ló máa wúlò fún kọ́ọ̀sì tó bá yá ẹlòmíì lè má lérò lẹ́yìn inú wọn ṣùgbọ́n wọ́n ní voice wọ́n dẹ̀ ní contact so mo fẹ́ fi àsìkò yà appeal sí pé kó má insult any Yorùbá leader kó o má ṣe tiẹ̀ lọ àìmọye nǹkan tí mo ṣe lábẹ́lẹ̀ tí mi tẹ̀ pariwo mi tẹ̀ insult anybody àti àwọn Yorùbá leaders mi tán náà ò support self determination ò ní láti bú wọn ò ní láti sọ̀rọ̀ sí wọn torí ọ̀rọ̀ lẹ Yorùbá gbọgbọ́n ṣé ọba ló fẹ́ lọ bú ni ẹni tó bá bú ọba á lù sympathy so ó gbọ́dọ̀ wà very careful èyí ṣe pé kó wá torí pé tó bá ti dé bí kámẹ́rà tó bá fẹ́ sọ̀rọ̀ kó máa jùkúrú àwọn èèyàn anyhow onídàá àwọn èèyàn tó wà ní òkè tó ṣe ń gbà ẹgbọ́ tó bá yá tó bá rí pé. dádì sà ní bí mo ṣe wà àfojúsùn yín pé kò wá sílé ọ̀dọ̀ yín kò wá bá yín mo ti play ọ̀rọ̀ yín náà rí tí mo gbádùn lórí ètò mi nígbà tí ẹ wà lórí kan ní tí wọ́n ṣe interview fún yín nílé ẹ dáhùn wípé bá mi Tinubu àwọn ni wọ́n bà Nàìjíríà Yorùbá jẹ́ as a leader bóyá tí ò bá dá yín lójú sà èmi lè bá yín tún gbé wá ní nǹkan tẹ́ sọ nígbà náà lórí ọ̀rọ̀ Tinubu ẹ̀yin náà sọ̀rọ̀ sí wọn sà ẹ sọ̀rọ̀ sí Tinubu even gan Sunday ò tètè sí sọ̀rọ̀ sáwọn èèyàn báyìí ó kàn kó àwọn èèyàn pọ̀ ni ẹ̀yin sọ̀rọ̀ sí Tinubu kẹ́nìkan kan kó má ṣe pè mí for now don't call me for now please ẹ má pè mí nísìn mi ti pick up kẹ́ni kankan má ti pè mí tí n bá ti ní kẹ́ ẹ pè ẹ má pè mí mo wà online mo ní kẹ́ ẹ má call mi má block yín o ẹ má pè mí ẹ jọ̀ọ́ mo sọ fún yín mo ní kẹ́ ẹ má pè mí. ẹ má pè mí ẹ jọ̀ọ́ tẹ́ bá ti ń pè bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí ojú kinní yẹn kó ó máa jẹ́ kó máa ṣe ni so nínú ọ̀rọ̀ tẹ́ sọ́nsìn ẹ̀yin tí ẹ sọ̀rọ̀ sí bàbá Tinubu ń gbà yẹn wípé bọ̀dá bẹ́ẹ̀ sì pé ní bọ̀dá ló bà Nàìjíríà jẹ́ débi tó délé ni ló ta àwọn ọmọ Yorùbá ẹ̀yin tún dárúkọ sà ẹ dárúkọ dádì mi ẹ má bínú o ẹ dárúkọ nígbà yẹn lọ́hùn tẹ́ ẹ sọ̀rọ̀ sí Tinubu nígbà yẹn mi ò dòrò bí ẹ ever lọ sílé Tinubu kẹ wá béèrè lọ́wọ́ Tinubu kẹ́yìn náà gbéra yín lọ sílé Tinubu bẹ́ẹ̀ ṣe ló yẹ kí Sunday Igboho wá bá yín nílé mi ìrò bẹ́ẹ̀ lọ bá Tinubu nílé àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yẹn àṣẹ bàbá kẹ́ ẹ lọ bá wọn pé bàbá o Tinubu o báwo ni a ṣe ń sọ̀rọ̀ Nàìjíríà Yorùbá yìí sí o àbí báwo ni Nàìjíríà ṣe ń rí báyìí báwo ló ṣe fẹ́ gba ilẹ̀ Yorùbá o báwọn Fúlàní ṣe ń ṣe wá báyìí o báwo làwọn Fúlàní ṣe ń pa wá bí ẹ ń pe wúrẹ́ ǹjẹ́ ẹ lọ sílé wọn àwọn elders yẹn even àwọn ọba ǹjẹ́ ẹ lọ síbẹ̀
tẹ́ ẹ wá béèrè lọ́wọ́ wọn kẹ́ ẹ sọ nǹkan yìí ẹ̀yin náà ò lọ bẹ́ẹ̀ ìdí nìyẹn tó fi di wípé èèyàn mélòó ni Sunday Igboho fẹ́ lọ sílé wọn ẹjọ jẹ́ jagunjagun ni dádì jagunjagun ni yín jagunjagun lòun ẹ̀yin tún wá dàgbà jù wọn lọ ẹ tún wá lè tẹ́ pé oyè ogun tó tún fún yín ó tún wá lè ju titi Sunday Igboho lọ àṣẹ bàbá ẹ̀yin lẹ máa pé àṣẹ ọmọ yín wípé bọ́bí báwo la ṣe máa ṣe báyìí káṣe wá ní Sunday ń ṣìṣe láti ilẹ̀ wá Ọlọ́run jẹ́ kẹ́ ṣìṣe bá mi Sunday Igboho mo fi ń sọ̀rọ̀ ni káṣe wá ló ti ń ṣe mistake pé kò wá bá yín láti ilẹ̀ wá kò wá bá yín ẹ̀yin lẹ máa wá pé torí ẹ ti rí pé ó ti gbéra rẹ̀ sílẹ̀ òfin akíkanjú sí pé àjẹ́ kò ń jáde jẹ́ kò ń bọ́ síta ẹ̀yin náà sọ ní ìsìn pé gbogbo tó ń ṣe ó fi akíkanjú sí ẹ̀yin lẹ máa wá fà á mọ́ra wípé ìwọ ọmọ ìbọ́ síbí ẹ sàkúkú rí wọn bọ́ sí ń lọ sọ́dọ̀ àwọn ọba káàkiri wọn á lọ síbí wọn á lọ sáwọn bòmíì ọ̀nà mélòó ló nìkan fẹ́ yà sí ẹ dẹ̀ mọ̀ pé bó ṣe ń threatening yín threatening òun náà ẹ gbọ́ pé wọ́n kó ọlọ́pàá sí gbogbo ojú ọ̀nà lé ẹ̀ àwọn Boko Haram àwọn ensmen yẹn wọ́n náà kó wọn jọ wọ́n wà ní gbogbo àdúgbò yẹn kó tó di pé wọ́n lé wọn kúrò ńbẹ̀ yẹn ẹ dẹ́kun bóòlù ti fẹ́ mú tí wọ́n ní ṣe léṣe òun náà fi ọgbọ́n ṣe nǹkan tó ń ṣe ni inú igbó tó lọ gan ẹ máa rí i pé torí pé àwọn ọlọ́pàá wà lẹ́yìn ẹ̀ ni ọ̀nà mélòó ló fẹ́ lọ kò gbúdọ̀ jáde jù kò gbúdọ̀ rìn jù wọ́n ń sọ lọ́wọ́ lẹ́sẹ̀ ni wọ́n ń sọ gbogbo ìṣísẹ̀ rẹ̀ pápátá ìbò wa bẹ́yìn ṣe ń sá pamọ́ sà bẹ́ẹ̀ lòun náà ṣe ń sọ orí ara rẹ̀ ṣùgbọ́n torí wípé òun tó jẹ́ akíkanjú pé kán mọ̀ rò pé òun ti dáwọ́lé tán sẹ́yìn rò wípé bóun ṣe dáwọ́lé yẹn kò tú òun náà gbòde stage kan ni ó máa sún Sunday Igboho àti bí mo ṣe wò ó máa sún ṣùgbọ́n torí pé ó ti dáwọ́lé níbi kọ́sẹ̀ gbogbo ẹ̀yin tó rí àṣàgbàlagbà inú ẹ̀ ń dùn pé àwọn èèyàn wà lẹ́yìn mi àwọn bàbá mi wà lẹ́yìn mi jẹ́ kí n máa jó lọ bóyá wọ́n nífẹ̀ẹ́ mi bí mo ṣe ń ṣe wọ́n like ẹ̀ bí mo ṣe ń ṣe kò wáyé kẹ́ downgrade ẹ̀ kò bá yín wí dádì irú àwọn Àgbẹ̀kọ̀yà jóòní tí wọ́n sọ̀rọ̀ sí yẹn tó bá jẹ́ pé àwọn ló fún lésì ńkọ́ gbogbo àwọn àgbààgbà míì wà tí wọ́n promise ẹ̀ páwọn máa wá níjọ́ náà tí wọ́n dẹ̀ yọjú kò mí ìpẹ́yìn ló bá wì dìdìrín òpònú akédanidání kan tó wá gbé kámẹ́rà báyìí tó ń bí níbèrè tí ò tó yẹ kí ẹ sọ fún pé o ò ṣe wá síwájú mi nígbà tí ọ̀rọ̀ yìí ń bẹ̀rẹ̀ tán ṣe rálì kan tó láti ìgbà tá a ti ń pariwo látọdún látòṣù ìwá látọjọ́ ìwá tó wá di pé wọ́n á ṣe rálì tán ọ̀rọ̀ ẹyọ kan péré kí ló máa ń ṣàwa Yorùbá náà kí ló máa ń ṣàwa Yorùbá náà tó jẹ́ pé tí èèyàn bá ń ṣiṣẹ́ tó ṣe oore fún yín tó sáré ká fún yín tó pariwo fún yín tó jà fún yín ẹ mà ní rí tó bá wá ṣe mistake ẹyọ kan báyìí mistake yẹn lè máa rí Yorùbá ìgbà tí màá yìí ti fi ìyàwó àti ọmọ sílẹ̀ tó kọrí sí inú igbó tí wọ́n bá ti pa sínú igbó ńkọ́ ìgbà tó ń sáré káàkiri ká ní ọlọ́pàá ti gbé ní ìgbà yẹn kí wọ́n ti yin ọ̀tá ẹ̀ níbọn kó ti wọlé ṣé àìmọye ọfà ṣé ẹ̀yin lè mọrú àwọn nǹkan tán máa fi ta sí tó bá déèyàn lẹ́pẹ̀rẹ́ ńkọ́ tí ò wọlé àìmọye aburú tí wọ́n ti gbé gbèsè tí ò wọlé tọ́lọ́run dẹ̀ ń sọ ó sáré ká fún yín ó pariwo fún yín ẹ̀yin ilẹ̀ wá jáde lẹ́nìí mo rí àwọn kan tán jáde tẹ́ni bó ṣe ń sọ̀rọ̀ bó ṣe ń ṣe ìgbà tán sọ̀rọ̀ sóhun tán pè lọ́mọ lásán èkejì ajá tán léèyàn lára àdáni tí wọ́n fojú táwọn Àgbẹ̀kọ̀yà yẹn wọ́ nílẹ̀ túrútú tí bàbá yẹn jókòó báyìí pẹ̀lú pa lọ́wọ́ tó ní ọmọ gáràjì ọmọ ta lásán owó kí ló ní tán sọ̀rọ̀ sí bí ẹni tí ò rí ilé ayé wá wọ́n sọ̀rọ̀ sí bí ẹni tí ò ní kankan ẹ̀ mà dìde ẹ̀ mà sọ́ngbà yẹn pé ọ̀rọ̀ táwọn bàbá yẹn sọ dáa ọ̀rọ̀ kan péré ló sọ ọ̀rọ̀ tó tún wá sọ gan kò ṣe ń tó pọ̀ jù ọ̀rọ̀ tí Sunday sọ bí kò ṣe ń tó pọ̀ jù torí mi máa bá ẹ play yìí fún yín ṣùgbọ́n dáàdì mi ẹ parí ọ̀rọ̀ yín tán. ó wà constructive ẹni tó fi pàdé gún náà máa fi pàdé ògùn èso kó wà careful torí ọmọ wa ni òun ṣe bẹ̀rẹ̀ struggle ni business normal ni ó máa lọ ra mọ́tò máa ń tuta ó ṣe wọlé ni ó bá dé náà bá dẹ̀ wọ́ ibì kan ó gbọ́dọ̀ gba training wọ́n training ẹ̀ bọ́n ṣe máa ń rudiment jàǹgbara ìgbà míì wà ó tẹ̀ ní sọ̀rọ̀ rárá wà á operate tó bá tásìkò kó o sọ̀rọ̀ wà á wà constructive wà á dẹ̀ ní point tó bá tásìkò propaganda olórí kọ́ ló máa ń sọ̀rọ̀ ju propaganda spokesman ló máa ń sọ̀rọ̀ tó bá ti ń sọ̀rọ̀ tó olórí bá ti ń sọ̀rọ̀ jù ọ̀rẹ́ òní ní weight á wá di theatre á di comedians so bí ọ̀rọ̀ jàǹgbara ṣe rí nìyẹn ìṣe kan tẹ́lẹ̀ máa celebrate rẹ̀ bí social media bí olórin ó nídìí ọgbọ́n àti òye ó dẹ̀ nídìí ọ̀pọ̀lọpọ̀ àdúrà. níbi tẹ́ ẹ sọ̀rọ̀ dé yẹn má bínú sà wọ́n ló nídìí training ó nídìí bó ṣe máa ṣe láti compose ẹ má bínú mo fẹ́ sọ̀rọ̀ kan sà
ṣé ọ̀rọ̀ tẹ́yìn sọ lẹ́nìí ẹ rí láti ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ rí bọ̀tẹ́ fẹ́ kó ṣìṣe ẹ fẹ́ kó ẹ nísìn pé bóyá tó yẹ kó mọ bó ṣe máa sọ ní tó bá débi kámẹ́rà kí ló tẹ́yìn ò sọ yẹn fún kó tó di ọjọ́ èní because ẹ ń wá mistake ẹ̀ torí pé akọ́lẹ́ẹ̀dì tó fẹ́ gbà yẹn ẹ̀yin fẹ́ gbà fúnra yín akọ́lẹ́ẹ̀dì yẹn ohun tó fẹ́ gbé yìí yẹn ẹ fẹ́ kó jẹ́ àtọ̀dọ̀ tí yín wá ló ti máa wáyé that is why tó fi jẹ́ pé gbogbo wàhálà rẹ̀ ẹ wá fibi san fún ẹ lè fibi san fún yàn tẹ́yìn bá fibi san fún sà àwọ̀ ò lè fibi san explain mi èmi ò kí sabaramore jẹ èèyàn tó lè fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ láti kọ ojú ogun tẹ́ ẹ bá rẹni tó dìde láti máa jà fún yín láti máa pariwo fún yín láti máa rìn káàkiri fún yín tó dà tó bá worí ọjọ́ kan ẹ máa wò mẹ́nìyẹn lára kò sí ẹ̀ṣẹ̀ tí ẹni yìí ò bá ṣẹ̀ láyé kò sí ọ̀rọ̀ tí ẹni yìí ò bá sọ láyé yálà ní ojú yín tàbí ní ẹ̀yìn yín ẹ máa fi orí ọjọ́ kan tó lè gbà yín kúrò nínú ìṣòro láti lè fi jàjàngbara fún yín kẹ́ máa fi yọ kúrò kẹ́ máa fi wéfù ẹ̀ fún pé kò sí ìtumọ̀ ńbẹ̀ a kàn máa correct ẹ̀ ni ọmọ wa náà ni kò sẹ́ni tí ò lè ṣe mistake ọmọ wa ni ó lè ṣe ìbínú ló jẹ́ kó sọ̀rọ̀ tó sọ torí àwọn tó gbọ́kàn léjọ́ yẹn kò rí wọn ló jẹ́ kó sọ̀rọ̀ ń tẹ́ wàá rí ní kìtì pé kẹ́ ẹ sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó sọ kò yẹ kó rí bẹ́ẹ̀ sà ọ̀rọ̀ pẹ̀lú gbogbo wàhálà tó ṣe gbogbo àwọn àgbààgbà yìí wà nílé everybody yóò sí nílé gbogbo àwọn àgbààgbà àìmọye jagunjagun pọ̀ gbogbo wọn ti lọ àìmọye tó sá tó bá yẹ pé ibi tí wọ́n sá lọ yẹn òkè òkun tẹ́ everybody yín sá lọ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ó ṣe rí ni bí nàìjíríà ṣe bàjẹ́ délé ni gbogbo yín sẹ́ẹ̀lì débẹ̀ torí pé ibi tẹ́ ẹ̀ lọ dáa ni gbogbo yín fi ń sá lọ ìlú tẹ́yìn wà ẹ̀ ń rí ná níbi tẹ́ ẹ sá lọ ẹ̀ ń rómi lò falafolo ẹ̀ ń rí ná 24 hours ní ohun tó wù ilé ẹ̀ ń rí jẹ́ bẹ́ẹ̀ ó ṣe ò ṣe ẹ̀ ń ríṣẹ́ kò sí bí nǹkan ṣe lè kéré tó ẹ̀ sì máa ríṣẹ́ ṣe ni àwọn ọmọ yín ò sí ní nàìjíríà púpọ̀ nínú àwọn DSS tí wọ́n ná kó sí ojú ọ̀nà ilé ẹ̀ yìí ní sọ́kà ní ibodè ẹnubodè ojú ẹnu ọ̀nà lé wọn tí wọ́n jẹ́ káwọn èèyàn jáde DSS kọ́là ń play ọmọ rẹ̀ jọ̀wọ́ ń bẹ̀ yẹn ọmọ tiẹ̀ náà ń fi jẹ́ẹ̀tì gbé kiri tó ń jẹun nínú jẹ́ẹ̀tì tó ń ṣe fàájì kiri ẹ dákun ẹ sọ fún wa ọmọ tí Sunday sì kéré téèyàn lè fi ẹ̀mí tiẹ̀ sílẹ̀ ọmọ tiẹ̀ sì kéré láti sọ pé jẹ́ kí n fẹ̀mí mi sílẹ̀ ó rò pé kò sí nǹkan tó ṣe ó gbó rẹ̀ ní akíkanjú gbogbo ẹ̀yin jagunjagun lẹ̀ Yorùbá dà gbogbo ẹ̀yin jagunjagun dà gbogbo ẹ̀yin alágbára yín àmọ̀tẹ́kùn mélòó ló tẹ̀lé Sunday lọ sínú igbó lẹ́yìn àwọn sójà nìkan àmọ̀tẹ́kùn mélòó ló tẹ̀lé lọ sínú igbó àwọn jagunjagun yìí dà àárí kankan nu wọn wá fi rẹ̀ sílẹ̀ kì í ṣe ọ̀rọ̀ kan tó sọ pẹ̀lú ìbínú kì í ṣe yẹn ló yẹ ká fi mú ọ̀rọ̀ tó dẹ̀ sọ lọ́dọ̀ tèmi kò pọ̀ jù torí téèyàn bá gbọ́kàn léèyàn gbà mí tó o ní ìgbẹ̀kẹ̀lé nínú ẹnìyẹn wípé ẹni tọrọ ọ̀rọ̀ tẹ́ni yìí ń sọ kò yẹ àwọn tí mo gbọ́kànlé tí mo fara ti pé àwọn bàbá mi wà lẹ́yìn mi kó wá dijọ́ nìkan wá downgrade ẹnìyẹn kó wá dijọ́ nìkan wọ ẹnìyẹn lẹ̀ tuurutu ẹ mọ̀ á dàbá kan ṣùgbọ́n pẹ́ni fọlọ́n bá mi Ìgbòho ire oore ni Ọlọ́run fi ṣe ṣùgbọ́n kí n tó sọ ọ̀rọ̀ ti yín ẹ jẹ́ kí n play títí bàbá Sunday Ìgbòho kẹ́ wá wò bóyá ọ̀rọ̀ tán sọ ń bẹ̀ yẹn bóyá ó pọ̀ jù àbí kò pọ̀ jù bóyá ń tán sọ yẹn o bóyá ń fìbínú sọ ni àbí torí ń tán gbọ́kànlé kò ṣẹlẹ̀ ẹ jẹ́ ká wò. Continue, they are bringing the one closer to your doorstep. Right now, àti bẹ̀rẹ̀ rally báyìí. But ó ṣe wá láàánú pé àwọn DSS, Nigeria Police, Nigeria Army, wọ́n kóra wọn jọ sí sọ́kà. Wọ́n dẹ̀ ti wọnú àdúgbò káàkiri. Nídìí ẹ̀wọ̀n jẹ́ kí àwọn ènìyàn wá fọ́nrán ẹ̀wọ̀n ló wá. Gbogbo àwọn ènìyàn tó ń bọ̀ jẹ́ kọ́ra ẹ̀wọ̀n ló wá. Wọ́n ṣe stop and search. Ṣé rí pé ọ̀rọ̀ Nàìjíríà yìí ó nídìí àmójútó ẹ̀yin ọmọ Yorùbá ẹ ronú ẹ̀yin ọmọ Yorùbá ẹ ronú ẹ dìde ẹ jẹ́ kí wọ́n ṣe. Ó ṣe wá láàánú pé jẹ́ kí àwọn tí wọ́n bọ̀ ní rally kan wá sí rally
àwọn DSS wọ́n ti kún sókà, Nigeria police wọ́n wà ní sókà, gbogbo àwọn èèyàn tó ń lọ àtìyàn tó ń bọ̀ ní rally àtìyàn tó wà sí rally gbogbo ọ̀nà search ọ̀n jẹ́ kọ́rọ́ ìwọlé. ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ fẹ́ kú sínú oko ìyà ni? ṣé inú oko ìyà ilẹ̀ fẹ́ kú sí ni? àní kẹ́ jáde kẹ́ gbára yín kúrò nínú oko ẹrú. gbogbo yín dẹ̀ jókòó sórí mídíà, mo fẹ́ Odùduwà tọkàntọkàn. Odùduwà ní kíní kan, ẹlẹ́nu ni wá o. bọ́ ìlérí Olúwa ló máa ṣe, àwọn alálẹ̀ á fún wa ṣe. ẹ káàárọ̀ gbogbo àwọn ọmọ Odùduwà nílé lóko. a kú àṣẹ ọdún yìí o, ẹ̀mí wa ṣe ọ̀pọ̀lọpọ̀ o. ẹ jọ kí ló gbé wa jáde síta náà? ta ló lè sọ rísì tí gbogbo a fi jáde síta? màá fẹ́ jẹ́ kí èèyàn kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ bá a sọ̀rọ̀ ní ráńpẹ́ ohun tí ó gbé wa jáde, nǹkan tí a wá ṣe níbí ìbá ilé nì lórí kí ni? Okay. Okay. Invasion of our land, among other untoward treatment of our people. After critical reflection of the unfortunate situations, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká bú, ẹ ní sùúrù. ẹ jẹ́ kí n gbé kinní sójú mi kí n máa play láti ẹ̀gbẹ́. ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká bú bàbá Gani Adams. ẹ jọ̀ọ́ ẹ má bú wọn, ẹ má bú wọn jù. ẹ jọ̀ọ́ ẹ má bú wọn lọ títí, mo bẹ̀ yín ni ẹ má bú ẹnìkankan nínú wọn. ẹ sáà fi gbogbo wọn sílẹ̀, ẹ má bú wọn ẹ jọ̀ọ́. ìdíwọ́ ìtàn bá ṣe di pé wọ́n ń bú wọn lórí platform káàkiri, ẹni tó ṣe ń tó dunni lẹ́ni lè ṣe ń tó máa dunni, ó lè ṣe ń tó máa dùn mọ́ni lọ́la. so ẹ má bú wọn ẹ jọ̀ọ́. èèyàn lè correct pé nǹkan tán sọ ń bẹ̀ yẹn kì í ṣe nǹkan tó yẹ kó wá nìyẹn. following due consultations at home and abroad, have begun the formal process to actualize the process. èmi ò gbé èbú, ọ̀rọ̀ Sunday mo fẹ́ gbọ́. Peace, handing our fair or to cause chaos in the land. State agencies are route to be peaceful. Our first a peaceful rally have been held in major cities all over the world today, including London, Paris, New York, Chicago, and Toronto. I encourage you to continue to be peaceful. Again, continue to be peaceful. We are not enemies of Nigeria. We want progress for all the peoples of the entity. All we aspire and demand is an entity built on strong democratic values and institutions, with supremacy of the rule of law, social and economic justice for all. An autonomous land where every citizen is valued and can live a productive life to realize their potentials, irrespective of creed, race, ethnicity, or sexual orientation. So we ask, and so we shall achieve. Thank you all for listening. ẹ ṣé gan. Ọmọ Yorùbá ni mí. Ọmọ Yorùbá ni mí. mo fẹ́ kẹ́yìn èèyàn mú point mi tó bá jẹ́ pé lótìtọ́ ọ̀rọ̀ tí Chief Sunday Igboho commander comrade gbogbo ẹnu kankan mú ìtọ́ bá kọ́ rẹ ti rẹ̀ pé mo kò gbó kírákírá lè mi ìgbé èbó ẹ mọ́ bínú ẹ bẹ́ mi mú àwọn point nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ point nínú ọ̀rọ̀ tán sọ ń bí tó bá jẹ́ pé wọ́n ti sọ̀rọ̀ jù àbí wọ́n sọ̀rọ̀ ní sọ àbí wọ́n ta sí Gani gan sef ẹ máa sọ̀rọ̀ yín lọ sà. Ọmọ Yorùbá lè mi. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Nílé lóko lẹ́yìn odi, especially àwọn tá a jọ rójú ara wa yìí. Ṣùgbọ́n ṣe mí láàánú fún gbogbo ọmọ Yorùbá yìí pé a lè dúró lórí ọ̀rọ̀ tá a bá sọ. Sóko ẹrú làwà ni. Sóko ẹrú làwà ni. Àwọn afẹ́ ṣe peaceful rally
láti béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba Nàìjíríà kìí pa àsọpá fẹ́ jà àsọpá fẹ́ dàlú àsọpá fẹ́ gbàjọba àsọpá fẹ́ dìtẹ̀ gbàjọba náà aláfẹ́ béèrè ẹ̀tọ́ wa wọ́n wá lọ kó ọlọ́pàá bíi mílíọ̀nù wọ́n kó sójà wọ́n kó gbogbo ẹ̀ wọ́n kẹ́ ẹsẹ̀ sí gbogbo ọ̀nà ẹlẹ́mi kí ló dé sẹ́mi nìkan lọ́mọ Nàìjíríà ni sẹ́mi nìkan lọ́mọ Yorùbá ni gbogbo àwọn táwa jẹ́ Yorùbá àwa sá lọ àwọn tájọ sàdéhùn lẹ́nì gbogbo wa sá gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ bàbá wa ẹ wá lọ fi wá gbowó ẹ̀yin tẹ́ jẹ́ gbọ́n wa ẹ lọ fi wá gbowó ẹ̀yin ọmọ ẹ̀dẹ̀ ronú Yorùbá àṣìlọ́pọ̀ ẹrú náà àníkà jáde gbogbo yín wá sá pamọ́ nìkan kan wà lè jáde mọ́ yín wá sá lọ ṣùgbọ́n àwa púrùfù pé ọmọ ọkọ là wa ọmọ ọkọ là wa bẹ́ẹ̀ ni àṣọpọ̀ abẹ́ dàlúrú àṣọpọ̀ abẹ́ dìtẹ̀gbàjọ́ wọn kò gò wọn ká dá o. àmọ́ abẹ́ jáde abẹ́ ṣe ìwọ́de fẹ́rẹ́ láti béèrè ẹ̀tọ́ wa lónìí tá a sọ pé òní ní iye Nàìjíríà pé 60 years kí ni àṣeyọrí wa. kò sí títí bàjẹ́. gbogbo àwọn Yorùbá wa sá lọ àwa sá pamọ́ gbogbo àwọn. Sunday ò mention any name now. ẹ má jẹ́ wọ́n gbé o ẹ̀yin bàbá yẹn ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run. ẹ ní sùúrù bẹ̀ yẹn o ẹ sá gbọ́ ẹ gbọ́ mò ń bọ̀ o. àtàwọn ìyá wa tẹ́ sá pamọ́. ẹ gbọ́ nǹkan tí màá yìí sọ ń bí wọ́n dàn wípé àwọn bàbá yẹn ń sọ fáwọn pé má jáde má jẹ́ wọ́n gbé ọ o tí ò bá rí nǹkan tó gbọ́ téèyàn kan pè é táwọn kan pariwo pé má jáde o má jẹun gbé ọ o kò ní mẹ́ńsọ̀nù pé ẹ sá lọ fóun pé ẹ gba nǹkan àlẹ́jì náà sì ni allegation ni because torí pé ẹ ti promise ẹ kò dẹ̀ rí yín níjọ́ yẹn ìbínú yẹn ló fi sọ̀rọ̀ at least bí mo ṣe rí gbogbo wọn bí kò ṣe padà wà lọ́wọ́ wọn wọn kó ìgò dání wọn kó ìbọn dání ẹ̀ẹ́dẹ̀ gbọ́gbọ́n ni wọ́n kó gbogbo ọlọ́pàá àwọn DSS sójà wọn kó sẹ́nu ọ̀nà lé àwọn lójú ọ̀nà wọn jẹ́ káwọn èèyàn wọlé gbogbo àwọn tó ń bọ̀ wọ́n ń dá wọn padà àwọn èrò kódà kẹ́yìn gangan tẹ́ sọ pé ẹ léèyàn bíi 5,000 ní Ìbàdàn bẹ́yẹn tó jáwọ́ ọmọ yín kẹ́ ẹ ní wọn á dá wọn padà torí pé fúnkì ni wọn ò fẹ́ kán gbà ẹ̀yin tó wá sọ nírọ̀ yín pé kò tí ì tásìkò ẹ jẹ́ kí Sunday Igboho parí ọ̀rọ̀ wọn. jẹ́gbọ́n wa ẹ lọ fi wá gbowó ẹ̀yin ọmọ ẹ̀dẹ̀ ronú Yorùbá àṣìlọ́pọ̀ ẹrú náà àníkà jáde gbogbo yín wá sá pamọ́ nìkan kan wà lè jáde mọ́ yín wá sá lọ ṣùgbọ́n àwa púrùfù pé ọmọ ọkọ là wa ọmọ ọkọ là wa bẹ́ẹ̀ ni àṣọpọ̀ abẹ́ dàlúrú àṣọpọ̀ abẹ́ dìtẹ̀gbàjọba náà àṣọpọ̀ abẹ́ pààyàn àmọ́ abẹ́ jáde abẹ́ ṣe ìwọ́de fẹ́rẹ́ láti béèrè ẹ̀tọ́ wa lónìí tá a sọ pé òní ní iye Nàìjíríà pé 60 years kí ni àṣeyọrí wa gbogbo àwọn Yorùbá wa sá lọ àwa sá pamọ́ gbogbo àwọn bàbá wọn gbé ẹ má jáde o ẹ má jẹ́ wọn payé o ẹ má jẹ́ wọn gbé o ẹ̀yin bàbá yẹn ẹ̀dẹ̀ bẹ̀rù Ọlọ́run sẹ́jà là ń jà bí báyìí gbogbo ẹ̀yin bàbá Yorùbá tẹ́ sá pamọ́ àtàwọn ẹ̀gbọ́n wa àtàwọn ìyá wa tẹ́ sá pamọ́ ẹ̀yin nu Ọlọ́run ilẹ̀ Yorùbá dẹ̀ bí gbogbo yín. ṣé kò ní bí yín ni yóò bí yín. Yorùbá gbogbo ọmọ Yorùbá ti ń dalẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá bí gbogbo ọmọ Yorùbá tẹ́ ìfi wá gbowó tẹ́ dà wá lẹ́dí gbogbo ọmọ Yorùbá tó dà wá ilẹ̀ Yorùbá bí ẹjọ́ sàdéhùn pé báyìí láti ẹlẹ́dí tẹ́ sá lọ ilẹ̀ Yorùbá bí ẹjọ́ sàdéhùn ṣé ẹgbọ́n tán wí wọ́n ní ẹjọ́ sàdéhùn àjọ sàdéhùn definitely àwọn ọ̀rọ̀ kan ti wà ń bẹ̀ tẹ́ ẹ dìjọ sọ tí àwọn níbẹ̀ tẹ́ ẹ dìjọ sọ ẹ ti jọ pera yín wípé a máa wálé ní ẹ ti jọ sọ àǹkankan ti wà níbẹ̀ wọ́n ní tá a dìjọ sọ tẹ́ ẹ bá jọ sọ kò ní sọ pé tá a dìjọ sọ kí ló dé tó wá sọ̀rọ̀ lẹ́ni tẹ́ wá bu tó jẹ́ pọ̀rọ̀ tiẹ̀ lẹ́ wá mú mọ́wọ́ tó jẹ́ pé wá ṣùgbọ́n náà lẹ́sọ pé ó ń bú àgbàgbà ilẹ̀ Yorùbá bọ̀tà àgbàgbà ilẹ̀ Yorùbá rí pé yà ń jẹ wá o wọ́n mọ̀ pé àwọn Fúlàní wọ́n ń jẹ èrè oko ọba mọ̀ o everybody ló mọ̀ o kò sọ́ba kankan tó dìde o wọ́n rí bọ́n ṣe ń jẹ gbogbo wọn gbé àwọn jagojago dìde ní ayé ìgbà yẹn tẹ̀mí mọ̀ ní ayé jọ́hun báwa ṣe ń gbọ́ nínú ìwé ìtàn tó rẹ́wò tí ì di ayé nígbà tán sì yìnbọn kẹwàá àwọn Ṣọ̀ún Ògúnlọlá àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò gangan ní kì í ṣe àwọn Ààrẹ Kakanfò ti yín nìsọ àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò gangan láyé àwọn jagojago àwọn Ògúnláka yóò sì mọlẹ̀ nígbà ayé wọn lọ́hùn-ún wọn ní tí ìlú bá fẹ́ dàrú tí nǹkan bá ń ṣẹlẹ̀ nílùú Bukky Ọláìdé you are welcome tí nǹkan ń ṣẹlẹ̀ nílùú
àwọn ọba yìí wọ́n á kó àwọn jagunjagun, wọ́n á pe àwọn jagun, wọ́n á fi àrokò ránṣẹ́ sílùú òdì kejì. Àwọn jagun tó bá wà ńbẹ̀ wọ́n á tún kó wọn wá. Àwọn Ààrẹ Ọ̀nà Kakanfò yìí tá ń pè ní Ààrẹ Ọ̀nà Kakanfò bíi ti bá Gani Adams yìí, kò dìgbà tí ọba gangan ló lẹ́tọ̀ọ́ àti wá bá yín nílé sà. Ọba gangan ló lẹ́tọ̀ọ́ àti fi ọ̀pá àṣẹ àwọn ọba ìlú kọ̀ọ̀kan bíi ọba Ọ̀yọ́, bá mi kẹ́pẹ́ o, bàbá mi lọ́yọ̀ọ́ kẹ́pẹ́ sà, ẹ má bínú sà. Bàbá mi Funfunlẹ́yẹ ń su tọ̀ ní Ifẹ̀ náà, Funfunlẹ́yẹ ń su, bàbá mi ẹ má bínú. Àwọn bíi Àtaọ́jà, àwọn bíi Tolúbàdàn, àwọn títí Ògùn state lọ́hùn, àwọn ọba Èkó, àwọn ọba káàkiri, àwọn ni wọ́n wà á ránṣẹ́ sí Ààrẹ Ọ̀nà Kakanfò tó ṣe jagunjagun. Àti irú àwọn Ìgbòho báyìí tó sà kọ́mírèdì wa nu bí tí wọ́n báyìí wọ́n ò ránṣẹ́ sí wọn láti jáde, ṣùgbọ́n ọba ò ránṣẹ́ sí yín. Ọba kọ́ ló pè yín, kì í ṣe pé Sunday ló máa wá bá yín nílé. Ọba ló lẹ́tọ̀ọ́ àti fi ọ̀pá àṣẹ wá bá yín nílé. dádì mi bá Gani, dádì mi Gani sà. Sunday kọ́, kò yẹ kẹ́ ẹ blame Sunday sà. Àṣọ ọmọ kékeré ó fi rẹ̀ sílẹ̀ pẹ̀lú gbogbo bóyá ṣiṣẹ́ takuntakun tó ẹ̀ tún fi ibi san fún. Ó lè bí nínú kó fi sọ̀rọ̀ tó sọ torí pé ó gbọ́kànlé yín, ó fẹ̀yìntì yín, ṣùgbọ́n ẹ já kulẹ̀. Ìyẹn ò wá mí pé kẹ́ ẹ bínú sà. Ọmọ yín náà ni wọ́n ní tá bá fọwọ́ ọ̀tún bọ́ ọmọ wí á fi tòsì fámọ́ra. Ọmọ tá a sàbí nínú wọn náà sà máa ń sọ̀rọ̀ sí wa ń gbà mí, tó máa sọ̀rọ̀ sí yẹn ń gbà mí tó yẹ pé wọ́n máa sọ ní ìsọkúrú gẹ́gẹ́ èyí ṣe pé a máa pa ọmọ náà. Á fa ọmọ yẹn mọ́ra ni pé bá nǹkan náà ṣe ń sọ níjọ́ mi. Kì í ṣe pé àwọn wèrè kan, àwọn ọmọ òfò kan, wọ́n wàá gbé máìkì sọnù kan wá fún yín. Nígbà tí Sunday ń pariwo kiri tó ń jà kiri, wọ́n gbé máìkì wá fún yín. Sẹ́ẹ̀lì ló wáyé kán gbé máìkì fún yín pé Sunday sọ pé that is why tí mo fi hate Yorùbá láyé. Wọ́n sọ pé kí ló yẹ kí náà ń pè ní Yorùbá. Ṣé ẹ rò wípé kí náà ń pè ẹlòmíì máa ní Oduduwa? Ṣé ní ayé ìgbà tí àwa wà, ní ayé àwọn bàbá wa ń gbà náà, ayé wọn bàbá wa kó tó di pé Oduduwa gan dé, ṣé kò bó lórúkọ tá à ń jẹ́ nígbà yẹn? Olórúkọ tá à ń jẹ́ nígbà náà kó tó di pé wọ́n dé, kì í ṣe pé Yorùbá. Haúsá ló sọ wá di Yorùbá ni ní èdè tiwọn, because wọ́n mọ̀ pé ẹnu wa òkò, ìfẹnukẹnu yẹn kò sínú ọ̀rọ̀ wa, ẹlẹ́yàmàyà ni wá náà fi sọ wá di Yorùbá. Torí àwọn mi máa ní pé Yorùbá nation ló yẹ kó jẹ́, kò yẹ kó jẹ́ Oduduwa nation. Ṣé rí tá bá gbé ra wa ní Yorùbá nation, tá bá pè ra wa ní Oduduwa, bí ìgbà téèyàn bá fi bí kíni kí n pè náà, bí àkọlé like àwọn Biafra sìn. Ṣé bí Igbo la mọ̀ Biafra sí? Igbo ni wọ́n, Igbo land ni wọ́n, bọ̀ wọ́n ń pera wọn ní Biafra, ṣùgbọ́n Igbo land ni wọ́n. Bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ tiwa tá a pera wa ní Oduduwa, ṣùgbọ́n Yorùbá nation la wa. Ìyẹn ò mí wípé a wà mú passport wa lẹ́nu wọ́n fi Oduduwa síbẹ̀. Yorùbá ló máa wà ń bẹ̀. Yorùbá republic ni. Ó máa jẹ́ bó ṣe yẹ kó jẹ́. So kò yẹ ká bínú sí gbogbo ẹ̀yin àgbààgbà tó bá tiẹ̀ sọ̀rọ̀ kan tó yẹ pé bóyá ó fẹ́ lè, kò yẹ ká bínú sí. Ẹ̀yin lè wà pàkíyèsí ẹ̀ sí pé tó bá dijọ́ mi ń tó ṣẹlẹ̀ ní bó tilẹ̀ pé ó hàn sí gbogbo wa pé gbogbo ohun tí gbogbo yín ṣe ẹ fẹ́ ká dá dúró, ẹ fẹ́ kí Nàìjíríà nísinmi. Púpọ̀ nínú àwọn àgbààgbà yìí, gbogbo àwọn àgbààgbà míì bẹ́ẹ̀ ṣe ń wò wọn ò fẹ́ ká dá dúró. Wọ́n láwọn nígbà tí wọ́n bá sá, tẹ́mi bá sá, báwo la ṣe fẹ́ gbà? Àìmọye lẹ́ni tó jẹ́ pé àìmọye kọ́ńtì tó ti pín yà. Egypt fúnra rẹ̀ nígbà ayé Mubarak, àwọn náà jagun, wọ́n pa mọ́yé béèyàn bá fẹ́ jáde báyìí ẹlẹ́hàlẹ̀ lómi máa gbé jáde. Wọ́n pa kísà sí àwọn èèyàn lára, ṣùgbọ́n wọ́n gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ Mubarak náà, wọ́n yọ dànù bíi jìgá ni. Wọ́n ò bẹ̀rù pé táwọn bá fẹ́ kú káwọn kú, wọ́n ò bẹ̀rù bí kú bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀, àwọn jagun lọ ni. Ṣebí Dublin náà ja tiẹ̀ tó fi kúrò lára England, bẹ́ẹ̀ dẹ̀ ní Scotland náà ṣe tiwọn lọ́wọ́lọ́wọ́. Nígbà ayé àwọn bàbá wa gan, nígbà ayé ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀, nígbà ayé ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀, tí wọ́n bá dúró nídúró pé àwọn ò fẹ́ dúró, ṣé wọ́n ó gba ẹ̀tọ́ ilẹ̀ oníkálukú fúnra wọn, ṣé wọ́n ó gba ilẹ̀ wọn ni? Wọ́n ò ní gbà. Níbẹ̀ náà ló fi di wípé nígbà tí ìwọ tó jẹ́ ọmọ Yorùbá àtàtà
àmọ́ túmọ̀ àṣà wa àmọ́ túmọ̀ ọ̀rọ̀ tá à ń sọ tẹ́ ẹ bá tí yíbò bá fẹ́ bá yín sọ̀rọ̀ tí yíbò méjì bá wà láàrin yín tó bá yẹ pé yíbò ní tẹ́ ẹ jẹ́ bíi mẹ́rin níbẹ̀ yẹn wọn èdè ara wọn náà máa sọ láàrin ara wọn bí Haúsá bá wà ń bẹ̀ yẹn tó mọ̀ pé Yorùbá nìwọ èdè ara wọn náà máa sọ ń bẹ̀ yẹn ṣùgbọ́n àwa Yorùbá yìí àfẹ́ kán mọ̀ pa àkàwé àfẹ́ kán mọ̀ pa wà lámọ̀rọ̀ sọ jù àfẹ́ kán mọ̀ pa expose wọ́n fẹ́ kẹ́ mọ̀ pẹ́ jáde ìgbà yẹn lá máa gbé èbó tó yẹ ibi tó yẹ ká ti ṣèdè wa ká sọ Yorùbá yìí àní sọ ìdí nìyẹn tí mo fi sọ fún yín pé ọmọ oko ni mí ọmọ oko gbó kírákírá bẹ́ẹ̀mù tí èmi gbé èbó ṣé mo gbé èbó ni kí ni mo náà ń kọrí èbó sí a ní ìgbé èbó bí mo gbé èbó bí ń gbé èbó inú mi ló wà bí mo kàwé bí ń kàwé èbó ọwọ́ mi ló wà ìyẹn ò káyé ń gbé èbó ń wò mọ́ bọ́ ṣe ń kọ́ bí mo ń kà ń tàbọn bí ń kọ́ ń tàbọn so ẹmú yìí tó bá kọ̀ rẹ tì mẹ́ kò sí nǹkan tó kí n bá ti tàbọn lórí ètò ebí mi mú bí n bá yìnbọn ẹ̀yẹ rí yín kẹ́ mu pọ̀ so ìdí nìyẹn kí ló wá dé tó wá jẹ́ wípé tá a bá ṣe nǹkan a kì í mọ àpọ́nlé ara wa a kì í mọ iye ara wa ju ká máa downgrade ara wa lọ tẹ́ bá rẹni tó ń gòkè tó yẹ kẹ́ ẹ mọ́wọ́ kẹ́ ẹ fi fà á papọ̀ kó fi fọwọ́sowọ́pọ̀ no ẹ máa jálulẹ̀ ní ibẹ̀ láti máa rọ ọmọ tó ń gòkè lọ ọmọ tó ń ṣiṣẹ́ takuntakuntakuntakun ẹ ní fẹ́ kó lọ lábẹ́ yín ẹ ní fẹ́ kó bọ́ síta ẹ máa wò níwò wípé kí ló ń sọ ọ̀rọ̀ kí ló ń sọ sóò nìkan ni só yẹ kó ti rí bẹ́ẹ̀ ìgbà tó dé ń sálamba tó ń jálamba tó ń pariwo ẹ̀yin yìí jókòó kalẹ̀ ní ẹ̀ jáde ìgbà tó ń fò káàkiri gbogbo yín jókòó ni kò sẹ́ni kankan tó jáde kò ní ìwọ tó ṣe happy independent lórí ètò mi òfò ló máa ṣe olórí burúkú nìyẹn kó sì kò lórí bí independent orí burúkú yín tẹ́ ẹ gbà tí ò túrun kankan nínú ìgbésí ayé yín èpè tó wá gbà nìyẹn èpè ni máa fún ẹ mo ní kí ẹnikẹ́ni yín kó má sẹ́ndì kìíní yẹn sí mi independent tí ẹ gbà tẹ́ ẹ ní ìgbúdọ̀ dé Nàìjíríà yín tí ẹ wá gba independent nínú mi ò ní freedom of speech ní òyìnbó ń sọ̀rọ̀ ẹ rí bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ sí president dòrò ni ẹ rí bí wọ́n ṣe máa ń bú dòrò Trump ni wọ́n sọ̀rọ̀ sí sákàsáká kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ náà wọ́n ní freedom of speech ẹ̀yin lẹ̀ ní wọn bí yín dákẹ́ ẹ sọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ̀rọ̀ báyìí wọn á mú ẹ wo ń tán sí fojú ṣòwò rẹ rí nígbà tí ṣòwò àwọn kan máa ní ẹyin revolution ló yẹ ká jà fún kò yẹ ká jà fún àwọn kan máa ní òṣì lẹ́ ń ṣe lórí Facebook dáadáa lẹ́ ń ṣe Yorùbá lẹ́ ń jà fún kinní kan revolution ṣé nígbà tá a parí jọ́ kinní ọ̀nà tán pariwo revolution ṣòwò rẹ pariwo revolution àìmọye revolution gbogbo èèyàn ti pariwo revolution kó tó di ọjọ́ òní àti kígbe revolution láìmọye ìgbà revolution ò ṣẹlẹ̀ ìdí nìyẹn tá a fi wá wò pé kàkà tí ó fi di wípé a kò ti pariwo revolution àti kígbe fún mẹ̀kúnnù ó dà bóyá tí gbogbo ọba túká bóyá yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn kan máa sọ pé wọ́n sọ pé revolution èsì lẹ́ńṣe èsì bẹ́ẹ̀ ń jà fún kinní kan no a ti pariwo revolution láìmọye ìgbà ìdí nìyẹn tá a fi wá wò pé bóyá nígbà tí gbogbo ọba kúkú wò pé kọ́ńkálùkù kúkú pín gàrí ẹ̀ bóyá yàn á pè wọn bóyá wọn ò gbọ́ wọn á lè revolution nǹkan ní ká ṣe àbí wọn á lè gbọ́ nǹkan tó ṣe bóyá nǹkan tá a ní kan ṣe sí orílẹ̀-èdè Nàìjíríà yẹn bóyá wọn á lè ṣe o bóyá wọn á lè sọ nǹkan tó yẹ kán ṣe o tò nísìn o ńgbà tá a wá pariwo Oduduwa nísìn yẹn di pé ó fẹ́ máa ó yẹ fẹ́ máa fọjú ṣùgbọ́n àwọn kan sọ̀rọ̀ wípé kò yẹ kó tí ì ṣẹlẹ̀ kò tí ì tásìkò ìpé àwọn èèyàn ò mọ̀ bẹ́ẹ̀ ni ìgbà tí Biafra náà pariwo lọ́n kò kí ṣe Nnamdi Kanu ló kọ́kọ́ bẹ̀rẹ̀ pé Biafra fẹ́ pín o ẹnìkan ló kọ́kọ́ ti sọ́ngbà yẹn lọ kó tó di pé Biafra kó tó di pé Nnamdi Kanu náà gbé ìgbà tóun náà dẹ́ bẹ̀rẹ̀ bí ẹlẹ́yàmẹ̀yẹ ti máa wá nì ìgbà tá a bá bẹ̀rẹ̀ tá a bá gùn téèyàn bá bímọ sáyé kọ́ lọ máa ń gòkè ìwọ tó bú mi ń bì báyìí you are very stupid you are blocked gbẹ̀m lọ́mọ sùn lọ́mọ lọ́nù ilé ẹ̀kọ́ lọ́mọ jẹ̀gbẹ́nu sálángá ń bẹ̀rùn lọ́mọ jẹ̀gbẹ́ Sowore gbìyànjú gbà tiẹ̀ náà nígbà tí àwọn yẹn bẹ̀rẹ̀ ijó téèyàn bá bímọ kọ́lé yẹn máa ń gòkè àti bẹ̀rẹ̀ ni kì í ṣe wípé bóyá ní pé àná yẹn o wọ́n fẹ́ gbà ìwọ́de ìfẹ̀rònúhàn ni kán lè mọ̀ wípé àmú ní ṣeréṣeré pé bí ń para ìlú kán lè mọ̀ pé àmú ní ṣeréṣeré pé ẹ sáré pé Haúsá ò sọ̀rọ̀ nísìn Haúsá sọ̀rọ̀ nígbà tí Biafra bẹ̀rẹ̀ Yorùbá dákẹ́ afọwọ́lẹ́rán àti bí ipá àgbọ́ ni àárín nǹkan kan gbogbo wa ń rẹ́rìn gbà náà Biafra ló fi jáde pé títí ẹnu Biafra fi wá di pé ó kò padà Yorùbá náà ti wá bẹ̀rẹ̀ báyìí nísìn àwọn kan fọwọ́lẹ́rán Haúsá náà fọwọ́lẹ́rán rí nígbà tí Haúsá náà bá máa padà yarí báyìí ibi tí gbogbo ti fọ́jú pọ̀ nìyẹn ṣe bí gbogbo àwọn èèyàn ti ń jáde nísìn ó ti di èèyàn méjì tó ti ń yarí pé àwọn fẹ́ ya bìkọ́ sórí pé a mọ bó ṣe rí ìṣẹ́ mú wá ebi pa wá
kò sí nǹkan kan ní hospital ojú ń rí tó nìṣó lè bàbá mi kó parí ọ̀rọ̀ kí n tó wá máa continue mọ́ bínú. ilé Yorùbá bí ọmọ Yorùbá tẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ ló pẹ̀lú ilé Yorùbá bí wọ́n ṣe máa rí nìyẹn àwọn tí wọ́n ta lè ṣe a gbọ́dọ̀ ṣe jù báyìí lọ tẹ́ bá lọ yá àwọn arẹ́dì ṣùgbọ́n a prove pé yes ọmọ Yorùbá ni wa lẹ́ni gbogbo bí wọ́n ṣe kọ́lọ́pàá tó kó sọ́jà tó kó gbẹ̀ sí gbogbo olùdé wa sáà jáde náà ni àjáde àṣù ara wa pé ọmọ Yorùbá ni wa ẹ̀kọ́ wa là ń bẹ̀rẹ̀ náà àsọpọ̀ àfẹ́ pààyàn àsọpọ̀ àfẹ́ dàlú àsọpọ̀ àfẹ́ yìnbọn àsọpọ̀ àfẹ́ gbàjọba náà adika béèrè ẹ̀tọ́ wa ìyà tí ń jẹ Yorùbá ti pọ̀ jù àwọn kidnapper tó ń jẹ ogun ebi lẹ́yìn tó bá ta lọ́wọ́ nugbó ta lọ́ bá wọn nugbó bẹ̀yẹ tó ń kidnap àwọn brọ́dà wa wọ́n kidnap àwọn àti wa wọ́n ń ju wa lọ́mọ gbé tí wọ́n rẹ̀ fún wọn ṣé yóò tó ní. àbí. ṣé yóò tó ní. ẹ wá lọ sápamọ́ gbogbo ẹ Yorùbá ẹ wá sálọ ẹ wá lọ sápamọ́ Yorùbá ẹrú ẹ lágbára o àníṣọjù báyìí lọ ẹ ṣe gbogbo ọmọ Yorùbá ti ń bẹ nílé lóko ẹ tẹ wà ní London tẹ wà l'Amẹ́ríkà àdúpẹ́ lọ́wọ́ yín èyí ti ṣèwọ̀n tẹ́ lè ṣe ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé gbogbo ẹni diaspora àmọ̀ pé gbìyànjú ṣùgbọ́n mo mọ̀ pé Yorùbá sẹ̀ á dúró. Yorùbá fẹ́ gbàbọ̀dé fún ẹgbẹ́ yín bàbá wa fẹ́ gbàbọ̀dé gbogbo ẹ̀ bàbá wa fẹ́ gbàbọ̀dé ilẹ̀ Yorùbá bí ọmọ Yorùbá fẹ́ gbàbọ̀dé ojú sì tì í ọmọ Yorùbá fẹ́ dalẹ̀ Yorùbá lẹ́nu ilẹ̀ Yorùbá bí ọmọ Yorùbá fẹ́ dalẹ̀ Yorùbá gbogbo àdéhùn tá a jọ ṣe bájọ sún wa káàlì tá a lájọ ṣe lẹ́nu. tọ́nà máa wá ní different states. wọ́n sá padà ẹ sá lọ ṣùgbọ́n mo nígbàgbọ́ pé bó ti lè wù kí kíní kan ṣe tó Yorùbá lọ sọ bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ àtàn bọ́kù fún wa gbọ́dọ̀ ìmọ́lẹ̀ pọ̀ bó bá pẹ́ títí sẹ́ Yorùbá dúró sẹ́ ọlọ́wọ́ yọ ọlọ́pọ̀ ẹrú kó tẹ̀ fẹ́ mọ́ àdéníjà àníyìnbọn ànísàdá àníjagun ẹ̀yìn bẹ̀rù ní òṣogùn àbẹ́nibọ̀dìjà àdẹ̀sọ́fà fẹ́ẹ́ tẹ̀gbàjọba àfọ àwọn alápẹ̀lẹ́ nìkankan àbẹ́ni kankan jà náà sájà ń sì sábà. àbí kò hàn ká dà. àwa ní kí gbogbo àjọ péra àjọ ẹjọ jáde fẹ́rẹ́fẹ́ ká béèrè ẹ̀tọ́ ẹ wá sá lọ Ọlọ́run bí o ọyà àwọn aládé jọ́sìn lè wá. àwọn aládé jọ́sìn lè wá. ẹ sì dúró ẹ dúró. a sì rìn síwájú díẹ̀. kí bá náà wájú èèyàn méjì ni kò dìbò. ẹ má wọrí nǹkan tá a fi máa mọ good leader nìyẹn máa mọ good leader gangan lélẹ̀ ọ̀rọ̀ tó sọ ń bí kò bú yín sà gbogbo ẹ̀yin tẹ́ bá rò pé Ìgbòho sọ̀rọ̀ sí yín kò bú yín o ẹ̀yin náà dalẹ̀ wa torí àgbàlagbà la pè yín bàbá wa ní gbogbo yín pátápátá tó yẹ kẹ́ ẹ fi fọwọ́sowọ́pọ̀ kẹ́ ẹ bá wa jagun yìí ẹ gbọ́ bó ṣe sọ̀rọ̀ ó ní wọ́n ń rèpù àwọn ọmọ wa wọ́n ń kidnap àwọn ara wa àwọn arúgbó ohun tó dùn mí jù bẹ́ẹ̀ ni pé àwọn bàbá kan wà tí wọ́n jẹ́ arúgbó tó jẹ́ wípé wọ́n ti lé ní 50 years 60 years 70 àwọn bàbá yìí sì ń fi irú bàbá ọkọ mi kó tó kú bàbá ọkọ mi ó lé ní 70 years bàbá sì ń dá oko ó lé ní 70 years bàbá kú ní last year bàbá sì ń dá oko bàbá ń dá oko àìmọye àwọn àgbàlagbà báwọn kéèyàn wá gba owó kó jìyà láti fi lè ṣiṣẹ́ pé kóun fi dá oko pẹ̀lú bí èyí ìjọba ṣe wà àwọn bàbá àgbàlagbà bẹ́ẹ̀ ó yẹ kó ní ẹ̀tọ́ tẹ́ máa fún àwọn arúgbó yẹn tó bá jẹ́ òkè òkun ni ó ní nǹkan tí wọ́n máa fún wọn àjàjẹ́ tó bá jẹ́ opó tí ò níyàwó mọ́ tàbí tí ò lọ́kọ mọ́ ó yẹ kó ní owó tẹ́ máa fún wọn ẹ̀ fún wọn ní nǹkan kan tó wá ń dá oko fúnra wọn wọ́n ń wá owó láti fi dá oko tó lọ́kọ́bọ̀ tán rí wọ́n ń gbin ẹ̀gẹ́ gbin àgbàdo wọn àbáwọn bàbá yẹn ṣe dàgbà tó ń jẹ́ kí wọ́n máa léegun nìyẹn wọ́n á tún lọ sóko àtàwọn ìyá yìí ẹnìkan wá kó màálù olórí ibú màálù òfò tí ó padà pé màrá ni ó sapa gbogbo màálù wọn jọ kan wọ́n wá kó lọ sínú oko ńbẹ̀ nígbà tó bá wá kó lọ sínú oko ńbibẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní máa jẹ èrè oko wọ́n máa jẹ èrè oko àwọn bàbá yìí wọ́n á jẹ gbogbo àrí ẹ̀kọ́ àwọn màmá yìí tí wọ́n bá tún sọ̀rọ̀ wọ́n á pa wọ́n sórí oko wọ́n bá wọn ọmọ wọn sùn sẹ́yìn ò tí ì tó ni sẹ́yìn ò tó kéèyàn pariwo ni bẹ́ẹ̀ wọ́n ń pariwo sí ọba tẹ́ ẹ bá fẹ́ lọ bá gan àwọn ọba ò ní jẹ́ kẹ́ ẹ wọlé bẹ́ẹ̀ bá sunkún lọ sáàfin wípé wọ́n gba ilẹ̀ àwọn ọba ò ní jẹ́ kẹ́ ẹ wọlé ọba ò ní jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ kí wọ́n lóde tá à nílé jà nígbà tí ọba gangan ò gbìjà wá ìdí tí àwọn aráàlú fi dìde nìyẹn bàbá Gani Adams ẹ má ṣe bínú sí Sunday gbogbo ẹ̀yin tẹ́ bá lọ bínú sọ̀rọ̀ ẹ má ṣe bínú sí ẹ̀yin náà ti dà wá torí àárín yín sáà
kò dìgbà tí Sunday bá wá bá yín nílé ẹ̀yin fúnra yín gangan ààrẹ la pè yín Ààrẹ Ọ̀nà Kakanfò oyè ńlá ni sà kò dìgbà tí Sunday bá wá bá yín lé ẹ̀yin làgbàlagbà bí ọba ni yín ó yẹ kí á wá bá yín ni àwọn ọba ló lẹ́tọ̀ọ́ àti wá ṣe nǹkan tẹ́ ẹ sọ pé Sunday yẹ kó ṣe yẹn àwọn ọba ló yẹ kẹ́ ẹ bínú sí sà ìfún ọ̀rọ̀ tí Sunday sọ yìí ó yẹ kẹ́yìn gan pẹ̀ lẹ́yìn ni ọba ló yẹ kẹ́ wá bínú sí pé àwọn ọba ló lẹ́tọ̀ọ́ àti pè yín àṣẹ jagunjagun wípé ẹ̀yin jagunjagun yìí ó yẹ ẹgbà ẹ̀tù o ẹgbà àdá ẹgbà ìbọn ẹ yẹ ẹkú ẹ̀tù fún wọn ẹ wá rán wọn lọ sínú igbó ṣùgbọ́n àárí ẹnì kankan bẹ́ẹ̀ àárí anybody àárí èèyàn kankan ẹ wá ń bínú sí Sunday ẹ má sì gbogbo ẹ̀yin tẹ̀ gẹ́gẹ́ lẹ́yìn tẹ́lẹ̀ sọ̀rọ̀ ayé di speaker pàpàdodo tẹ́lẹ̀ sọ̀rọ̀ ayé di speaker àgbàyanu speaker òfò ní ìsìn tẹ́ wá ń bú Sunday Igboho ìgbà tó ju ogun lé ẹ̀ jáde o ẹ dìde bẹ́ẹ̀ dẹ̀ ní Yorùbá ni yín torí pé gbogbo yín ti jẹ́ dodo ẹnu yín ò tó dodo kí ló dé pé nílẹ̀ Yorùbá a kì í ní freedom of speech nílẹ̀ wa even lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ ṣe fún Sowore náà nìyẹn tó fi ẹ̀rọnú ẹ̀ hàn ẹ sọ máa yẹn di jákujàku lẹ́nu ẹ jẹ́ kó travel ẹ jẹ́ kó lọ síbi kankan ẹ jẹ́ kó lọ rí ìyàwó àtọmọ ìyá rẹ̀ pariwo títí ẹ jẹ́ kó lọ kó tó di pé ẹ jẹ́ kó lọ síbi tó wà gan débi tó máa lọ ráwọn ìyàwó kò lè kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ti gba passport ẹ̀ sọ́wọ́ kí ló dé kò yẹ ká ṣe báyìí fúnra wa ní freedom of speech even fundamental of human rights is no more. It's no more. National unity is a problem. Tribalism, poverty. Gbogbo ẹ̀ pọ̀ lóríṣiríṣi lọ játijàti. Àbí? Kí wá ní happy birthday tẹ́ ń ṣe? Kí ni happy birthday tẹ́ ń wíṣì pé happy independence kí ni independence kí ni tó ń dùn nínú wa ẹ wá sọ pé happy independent day happy independent nígbà tí gbogbo ìlú ti bàjẹ́ tí gbogbo títí ò dá mọ́ tí ìyà ń jẹ mẹ̀kúnnù tí ebi ń pa wá kí wá láǹfààní independent tá à ń pariwo kiri ní sùúrù o kí wọ́n káàkiri nígbà tí ebi ń pa wá ẹ̀yin kan máa sọ pé happy independent kí ni mo sọ fún ẹnikẹ́ni ò gbúdọ̀ send ẹ̀ sínú inbox mi nígbà tí ìyà ń jẹ aráàlú tí ebi ń pa mẹ̀kúnnù hospital ẹ máa rí mò ń bọ̀ ẹ jẹ́ kí n fàwọn nǹkan hàn yín ẹ máa rí bó ṣe ń lọ kó tó wá di pé màá wá bọ́ sórí àwọn títì ní o títì ṣebí títì ní alágbálùgbú omi kò sí nǹkan kan ní Nàìjíríà mọ́ ẹ wo títì bó ṣe rí ṣé èèyàn lè sọ pé títì lélẹ̀ mo ti ẹ̀rí bẹ́ẹ̀ nìyẹn ṣe sọ bó ṣe lọ ń bẹ̀ independence in poverty bẹ́ẹ̀ ni jàre ìyá mi Lawrence Martins bẹ́ẹ̀ ni ẹ dákun ṣé títì ní main road kò kí ṣe kọ́nà ẹjọ́ ìlú òyìnbó tí gbogbo yín lọ ṣé bí títì wọn ṣe rí lélẹ̀ Èkó níyì o ṣé títì bíi ti ìlú yín ṣe rí ni ìlú òyìnbó tẹ́ ń lọ Amẹ́ríkà tẹ́ ń lọ UK tẹ́ ń lọ London tẹ́ ń lọ gbogbo South Africa Canada Germany Turkey everywhere tí gbogbo yín travel lọ ṣé bí títì wọn ṣe rí ni ṣé bí títì wọn ṣe rí jálajàla ni àbí àwa sọ pé happy independent ẹ wá ní wọn wíṣì wọn dìdìrín yá dìdìrín kan ó wá ń sọ̀rọ̀ ọmọ ọlọ́mọ kan ṣe ó ṣe kinní lórí àkìtàn ó ń jẹun níbì kan sẹ́yìn ẹ̀mí ìpò fi kinní flag wọlé nìyẹn ó ń pe àkíyèsí ni pé ọmọ ẹlẹ́ran wá ń jẹ gógó ọmọ aláṣọ wá ń wà kísà àwọn tó ẹ pàwọ́ la dìbò fún yín àwọn là ń jẹun lórí àkìtàn gbogbo agboolé ló ti di àkìtàn tán wọn àkíyèsí ni ẹ wá ń ṣépè fún ọmọ yẹn ìwọ ìyá tó ṣépè fún ọmọ yẹn gbogbo èpè tó ṣe fún orí àwọn ọmọ ẹ ló máa padà sí. àbí independent without security no electricity no adequate health facility in hospital no I don't know. ẹ wọ́n sọ pé ó yẹ ká máa sọ pé happy independent ó yẹ ká máa gbà fún àwọn bàbá yìí ni kò yẹ ká máa bú wọn. A fool at 40 is a fool forever. That is not. But they mean sọ pé a fool at 60 is a fool forever.
ńgbà tó ọmọ bá pé 60 years tó sì full tó sì wà nínú poverty tí ò sí security kò sí nǹkan kan kò sí náà kò sómi kò sí everything hospital kan kò sí àwọn irinṣẹ́ ẹ dákun títì rèé o ṣé bó ṣe yẹ kí títì wá rí nìyí. ẹ help ara yín youth gan help ara wọn láwọn míì láwọn tí ò fẹ́ gbà wọn help ara wọn ẹ wá ń sọ pé ó yẹ ká máa sọ pé kíní ẹ dákun ṣé títì lélẹ́yìí ṣé bó ṣe yẹ kí títì nàìjíríà rí ní giant country bó ṣe yẹ kí títì wa máa rí lélẹ̀ ṣé bó ṣe yẹ kí títì wa máa rí lélẹ̀ zoo ẹ wo títì bó ṣe rí ẹ wo main road agboolé kì í ṣe pé kò sí náà níbi táwa náà wà o but ó máa jẹ́ àwọn ibi tí ò lajú ó máa jẹ́ àwọn àdúgbò tí ò lajú rárá tó yẹ pé àwọn àdúgbò ẹ mọ̀ pé kò síbi tí ò kì í sórí kó ń bẹ̀ òyìnbó máa ń gan òun gan tó mú flag yín ó jẹ́ kọ́ ẹ mọ̀ wípé ìlú yín ò jámọ́ kankan ẹ dákun ṣé títì rèé ẹ wá ló yẹ ká máa faradà ó yẹ ká máa faradà ni pé kò tí ì tásìkò tó bá tún fẹ́ tásìkò ńkọ́ tó bá tún fẹ́ tú àsìkò ńkọ́ ẹ sọ fún mi ẹ dákun ṣé títì rèé mẹ́rọ̀ǹdù ní o ẹ wo títì ìjọba rèé o ṣé tó bá yẹ pé ẹ dá gbogbo owó tí ẹ ń gbà ibo lẹ ń kó sí ibo lẹ ń kó sí ìwọ tó gbé rẹ́ẹ̀dì orí kọ́mẹ̀ntì ẹnìyẹn kò ní yẹ ọ́ torí ìdásí ọ mọ̀ gbé rẹ́ẹ̀dì kọ́mẹ̀ntì rẹ́ẹ̀dì wá sórí sóòmí bíbá ẹ wo róòdù ẹ dákun ẹ sọ fún mi ṣé títì ní ṣé bó ṣe yẹ kí títì ìjọba nàìjíríà ní ní main road lélẹ̀ o títì ìjọba ní sẹ́yìn pẹ́gbẹ́ títì lélẹ̀ yìí kò kí ṣe títì agboolé ẹ wà lágbólùgbú omi ṣe rí no good road tẹ́ ẹ bá gbé mọ́tò dé nàìjíríà lénìí ìgbà tẹ́ bá máa fi lo oṣù mẹ́ta wọ́n á tọwọ́ bọ̀ lójú mọ́tò yẹn máa ti bàjẹ́. ẹ dákun ẹ wo títì ẹ wo omi tán yányán ẹ wo bí tó mú ọ bọ̀bọ̀ yẹn dé ẹ wo bí tó mú dé mo tiẹ̀ láìkí bó bá mi ló ṣe bá mi ṣe fídíò yìí ó ṣeun yóò yí ọ ẹ wo títì ẹ wo omi ẹ wo bí tó mú dé ṣé títì ní ṣé mọ́tò lè gbábí sọ́kàrà lè gbábí ẹsẹ̀ gan kéèyàn máa jáde tó lòun wọ aṣọ gidi tó ń fi ẹsẹ̀ rìn ṣé títì gbúdọ̀ gbábí kọjá ẹ wo títì ẹ wá ń blame ẹnìkan tó ń sọ̀rọ̀ ẹni tó ń sọ̀rọ̀ lẹ wá ń rí mú wọ́wọ́ ẹ̀yìn rí títì àdúgbò yìí bó ṣe ní yamayama o ẹ rí títì ẹgbẹ́ ilé yìí bó ṣe rí ẹ wo títì bó ṣe yẹ kó mi máa dá egbó sórí títì mórí mẹ́rin òdù nílẹ̀ ìsàgbólé ẹ wo bó mi ṣe jàbàjàbà ẹ wo bó ṣe jàbàjàbà nínú omi ṣé bó ṣe yẹ kó rí nìyẹn nàìjíríà ẹ wake up from your slumber ẹ wake up ẹ wo títì bó ṣe rí ṣé tí mọ́tò bá débi ṣé kò ní rẹgẹ́ ṣé tó kàdà bá rí bí ṣé kò ní rẹgẹ́ ṣé wọn ní yí dànù sínú omi àwa ń sọ wípé nìkan sọ̀rọ̀ ẹni tó ń sọ̀rọ̀ làwa ń pariwo ẹ wá ní kí o gbójókòó sínú poverty kí o gbójókòó sínú òfò àti ìdánù kí o jókòó sínú orí burúkú títí agboolé tiwọn títí àdúgbò tiwọn dáa jù báyìí lọ. ẹ wá ń celebrate òfò ẹ ń celebrate nígbà tí àwọn àdúgbò ti gọ́vnà pírẹsidẹ́ǹtì yín tó dáa àdúgbò ti bàbá gan lẹ́kọ̀ọ́ gan bàbá bú Tinubu àdúgbò wọn dáa ẹ wo títí àdúgbò tiyín ẹ lè wọṣọ gidi kẹ́ ẹ lẹ́fẹ́ gbàbí kọjá mọ́tò tó bá gbàbí ó máa ta ogbó rẹ̀ sí lẹ́sẹ̀ títì ni ẹ̀yin ẹ wọ aṣọ gidi kó wá aṣọ fún mi pé ó fẹ́ gbàbẹ̀ yẹn kọjá gbogbo bàtà tó bá wà máa bàjọ́ máa pọ́n débi tó ń lọ ni kó o wọṣọ kó lóun lọ sójú agbo kó o wá gba títì eléyìí kọjá ṣẹ̀ṣẹ̀ lè ò ní bàjẹ́ èmi mà pọ́n fúláàgì wàhálà ayé tiwọn nìyẹn kí ló ṣẹlẹ̀ máa flag ń tẹ wáyé yín wá ṣe ẹ wo bí mọ́tò ṣe ẹ wo ẹsẹ̀ bó ṣe mú bẹ̀ yẹn ṣébi tẹ́ ẹ fẹ́ fi bàtà gidi tẹ́ ẹ wọ àtàṣọ tẹ́ ẹ wọ ṣébi tẹ́ ẹ fẹ́ fi gbà ní. ǹjẹ́ àwọn president yín gba ọ̀nà bí ṣé gọ́fúnà yín gba ọ̀nà bí ṣé sẹ́nọ̀tì ń gba ọ̀nà bí sáwọn aṣíwájú yín tẹ̀ ń fáìtì fún lẹ́ni ṣé wọ́n ń gbà bí kọjá títí iwájú ilé tiẹ̀ ti bàjẹ́ gbogbo ọ̀nà lé yín ò dá mọ́ ẹ wá mú ọ̀rọ̀ Sunday Igboho mọ́ pé ọ̀rọ̀ tó so ò dá ṣébi tá a fẹ́ jókòó sí lélẹ̀ ìdí nìyẹn tá a fi ní àti pariwo revolution títí àti sọ pé revolution kò wà revolution ẹ fún wa ní revolution la fi ní pé bóyá kó ní kálukú pín gàrí ẹ. ṣé ẹ rí o ẹ wo mọ́tò bó ṣe rẹ́gẹ́ mọ́tò gùn ò lè rìn ẹ wo bó ṣe bí èèyàn ṣe ẹ dẹ́kun sébi tá a ti máa rìn lélẹ̀. so ìdí nìyẹn tó fi di wípé gbogbo gbọ́dọ̀ dádúró àníṣe Yorùbá nation gbọ́dọ̀ dúró ni because a lè dúró síbí
ìlú òyìnbó tí gbogbo yín wà tẹ́ tó ti ń discourage àwọn tó wà ní nàìjíríà tẹ́ ń discourage àwọn tó ń sọ̀rọ̀ ǹjẹ́ àdúgbò ibi tí wọ́n wà sí bó ṣe rí nu country tí wọ́n wà sí bó ṣe rí lélẹ̀ àdúgbò àwọn governor president yẹn bó ṣe rí nìyẹn ṣé bó ṣe yẹ kó rí nìyí ẹ wo àdúgbò títì ní títì ìjọba wọn lè da títì ìjọba ṣé ní 1 October tó yẹ kán da gbogbo títì lọ ẹ wo títì gbogbo títì wọn ló ti di kòtò ọrùn sẹ́mi lè gbé mọ́tò dé nàìjíríà kí mọ́tò eléèké mọ́ gba bíi láàrin oṣù mẹ́ta káyé mọ́tò mọ́ ti dojúrú kó mọ́ ti bàjẹ́ ìgbésí ayé tèmi kò ní rí bí nàìjíríà ṣe rí lágbára jésù ìgbà tí bá fi wọ 60 years ayé mi ò ní bàjẹ́ bí nàìjíríà ṣe bàjẹ́ bóyá o lè ṣàdúrà tiẹ̀ ayé tèmi ò ní ta ojú ọ̀nà ìgbésí ayé tèmi ò ní dojúrú bí ọ̀nà nàìjíríà ṣe bàjẹ́ yìí ẹ wo títì bó ṣe rí ṣé ẹ rí o ẹ máa flag ilé ayé tẹnu kẹ flag ẹdùnkù tù lọ màá máa sọ̀rọ̀ mi lọ ṣé ẹ ti rí. ibẹ̀ yẹn pọ̀ gan máa yẹn ó rìn gan ẹ wá ní ká ẹ wo ibi tó ti rìn bọ̀ o máa yẹn mọ̀ rìn ni ó rìn mo gbádùn ibi tó ti rìn yẹn ẹ wo mọ́tò bó ṣe mú ẹ wo mi bó ṣe mú mọ́tò tán ṣé mọ́tò gbúdọ̀ máa gba bí lẹ́ẹ̀mélòó kí gbogbo mọ́tò yẹn má bàjẹ́ tán ẹ wá ní ká dákẹ́ ẹ ní ká dákẹ́ ká máa wọ ẹ wo gbogbo gọ́tà ẹ wo mi bó ṣe mu gọ́tà tán gọ́tà tó yẹ kí wọ́n là kí omi máa lọ nírọ̀wọ́rọ̀sẹ̀ àwọn èèyàn tó bá tún wà ládùúgbò yẹn yìí náà ẹ wo gbogbo omi tán lórí inú gọ́tà bó ṣe kún lágbàlú tó yẹ kán ya gọ́tà yẹn kí omi máa lọ ẹ wo gbogbo títì bó ṣe bàjẹ́ ẹ wá ní ká dákẹ́. In Nigeria is 60. We are happy. We are celebrating our country. Share out. Let another person come in. Ẹ share síta. Imo State, Poli, Yagba Road. Nǹkan tó ń ṣe fún wa ti pọ̀ jù a lè faradà mọ́. Èmi mọ̀ pọ́n flag kán mọ́ flag ayé wọn nìyẹn. Now we are +1 today. We will manage whatever life brings. Ṣé ẹ wo títì bó ṣe rí? Ẹ wo mọ́tò bó ṣe bàjẹ́? Ẹ wo gbogbo ẹ̀. Sẹ́yìn ò rí ni bóyá kí n bẹ́ẹ̀ sún ẹ̀ dáadáa ẹ wo bó ṣe rí ẹ wo mọ́tò gan mọ́tò ẹ wo ibi tó gbà ẹ wo inú omi ṣé mọ́tò méjì lè gba bí kọjá pẹ̀lú ẹsẹ̀ mọ́tò méjì pẹ̀lú ẹsẹ̀ só lè gba bí kọjá tí ayé ẹni tó bá da sí kó má ti bàjẹ́ ẹ wo títì ẹ wo títì bó ṣe bàjẹ́ ẹ wo inú omi jàbàjàbà bó ṣe rí. We have to be happy and celebrate it. Gbogbo owó tó wà lórí flag yẹn tó ń flag mi ayé rẹ̀ máa dàgẹ́ bí wọ́n ṣe bí gbogbo títì ìtàn rìn bọ́ọ̀ ṣe bàjẹ́ bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹ̀ ṣe máa bàjẹ́ àti ìdílé ẹ̀ bó ṣe ń flag mi yẹn bẹ́ẹ̀ ni ilé ayé rẹ̀ ṣe máa bàjẹ́ tó o bá yẹ tẹ̀ fi mí sílẹ̀. We are happy. Wọ́n flag mi ni ayé wọn máa bàjẹ́ báyé Nàìjíríà ṣe bàjẹ́ délé ni bí Boko Haram ṣe ń báyé yín jẹ́ bẹ́ẹ̀ ni láyé ń ṣe máa bàjẹ́ máa flag so. Ẹ wo títì ṣé bó ṣe yẹ kí títì wá rí lélẹ̀. We are celebrating with them. We are happy to celebrate. We are happy to be +1 today. Ẹ wà ní 60 years títì yín sì rí báyìí. This is our country. Ẹ mọ ọdún tó yẹ máa lò láti 1 títí di 60 ni ẹ wo títì yín bó ṣe rí jálajàla ṣé ẹ rí títì yín bó ṣe bàjẹ́ ni bóyá kí n tiẹ̀ tó bẹ́ẹ̀ stop ẹ̀ ń bí bóyá kí n bẹ́ẹ̀ tó fi mí sí kó o lè mọ nǹkan tí mò ń sọ dáadáa màá bẹ́ẹ̀ tún sún àwọn míì fún ẹ fọ́tò ni mo ti bá ẹ download ẹ̀ tó yíya ó yapa síbí ó yapa mọ́dàrá ẹ̀ lọ́la mi bọ̀ gbé mọ́ flag mi èyí bá ẹ gbé gbogbo títì yín wá ṣé bẹ́ẹ̀ ní ká mọ́ sọ̀rọ̀ ní pẹ́ nìkan sọ̀rọ̀ nísìn ọ̀rọ̀ Sunday lẹ mú mọ́wọ́ àbí ohun tó fi mú mọ́wọ́ yẹn máa sọ fún yín ìdí tá a fi ń pariwo ni ẹ kì í ṣe pé a ti kígbe lórí revolution láìmọye ìgbà revolution kò ṣẹlẹ̀ ìyà ń jẹ mẹ̀kúnnù ebi ń pa wá ṣùgbọ́n ẹ̀yìn kan ní pé revolution ló yẹ ká máa jà fún ọ̀rọ̀ òṣì là ń sọ lẹ́nu kì í ṣe pọ́nrọ́ òsì àwọn òsọ̀rọ̀ sí ọ̀rọ̀ gidi ni ó fi hàn wípé ọmọ ọkọ làwa ò kì í ṣe ọmọ àlè torí pé fún ni gbogbo ara ti pariwo lórí revolution wọn ò dá wa lóhùn ṣó tí gbogbo bá pín yà ó bẹ́tà bóyá ó máa dùn àǹfààní yẹn ni wàá lè kálé àgbààgbà tó bá fẹ́ máa gbowó ẹ̀bùrú mbẹ̀ yẹn à lè já wọn lọ́rẹ́ tó bá yẹ pé nǹkan tẹ́ fẹ́ nìyẹn a lè sọ pé revolution ká pín yà yẹn ló dáa ẹ mọ ọdún tá a ti ń pariwo revolution títí wò rẹ pariwo títí tẹ́ fi tì mẹ́wọ̀n tẹ́ ń tì mọ́ káàkiri tẹ́ jẹ́kẹ́ni lẹ́ni ní freedom of movement mọ́ nílùú àwọn ọmọ rẹ̀ jáde lánàá àwọn ọmọ Sowore jáde lánàá àmọ́ bẹ́ẹ̀ ṣe nà wọ́n àwọn tó ṣe revolution lánàá tó tẹ̀lé Sowore ẹ̀ nà mí nínú wọn wọ́n fọ́ ìmí ní kíní lórí bẹ́ẹ̀ jẹ́ ń tún bẹ́ẹ̀ ni kí ló dé
kí ló dé tá à ní freedom of speech mọ́ à ní freedom of movement à lè béèrè fún ẹ̀tọ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo wọn tó wà lábẹ́ flag yẹn òfò ló máa ṣe dájọ́ alẹ́ kò ní yẹ ọwọ́ tó fi ń tẹ̀ bó ṣe lọ́ máa tẹ̀ so èmi ò bọ̀ gbé wá gbogbo títì yín mo bá yín download rẹ̀ ayé yín bàjẹ́ lálẹ́ ó yá nìṣólẹ̀ mọ́ play rẹ̀ bó bá yẹ pé nǹkan tẹ fẹ́ ló yá mọ́ wò gbèsè ayé rẹ̀ ṣé bó ṣe kí títì yín rí jálajàla rèé 60 years náà dẹ̀ ní o ọwọ́ tó fi ń tẹ flag yẹn ọwọ́ tó fi ń tẹ yẹn ò ní fi gbé tó dáa sí nínú ìgbésí ayé ẹ̀ òfò lọ́ máa ṣe lọ́jọ́ alẹ́ sórí bí àwọn títì ṣe bàjẹ́ yìí bí ìgbésí ayé ìdílé láti ìran ẹ̀kínní dèràn kẹrin bó ṣe máa bàjẹ́ nìyẹn ẹ wo títì ẹ wo hospital ṣé bó ṣe kí hospital wá rí rèé ṣé bó ṣe yẹ kí hospital Nàìjíríà wà ní ẹni tó wà lórí ìdùbúlẹ̀ kan tó rẹ̀ ṣé bó ṣe yẹ kó rí lélẹ̀ ṣé bó ṣe yẹ kí hospital wà ní ẹ wo títì ẹ wo àárín ọjà láàrin ọjà tó yẹ pé ẹ kẹ́ ẹ kọ́ pẹ̀lú àdúgbò owó tẹ̀ ẹ́ rí tó yẹ kẹ́ ẹ kó àwọn shopping síbẹ̀ ṣọ́ọ̀pù síbẹ̀ tó yẹ kẹ́ ẹ sí everything kó balance ẹ wà àárín ọjà àfi bí ghetto àfi bí lẹ́lẹ̀ bí àkìtàn bí gábéèjì ẹ wo títì bó ṣe dọ̀tí ẹ wo wọn ọmọ school graduate àwọn university àwọn tó wà ní college ẹ wo tó ń jókòó sílẹ̀ sílẹ̀ lóye kan jókòó sí àbí kán kọ́ hall tó tóbi kán kọ́ class fún wọn tó tóbi kán kọ́ bí tó máa gbà wọ́n síbẹ̀ ṣé ilẹ̀ ẹlẹ̀ ló yẹ kán máa jókòó sí ṣé ilẹ̀ ló yẹ kí odidi ọmọ ibi ìbá yóò kì í ṣe secondary school àwọn bíi university àwọn bíi polytechnic àwọn bíi NCE ẹ wo bó ṣe dùn wọn wá jókòó sílẹ̀ lẹ̀ aṣọ wọn ti dọ̀tí kán tó kù wọn lé ẹ wo ẹsẹ̀ ilé bó ṣe bu kó tó kù nínú school ibi tó bá dìde báwọn gbogbo òdì á ti dọ̀tí so yẹ kó rí bẹ́ẹ̀ ní school ní Nàìjíríà ẹ wá ní ká dákẹ́ sí òkun òkun tẹ́yìn kó àwọn ọmọ yẹn lọ tẹ́ ẹ ti ní kán lọ máa kàwé yẹn ṣé bí school wọn ṣe rí lélẹ̀ ṣé ilẹ̀ ẹlẹ̀ ni àwọn ọmọ tí yín jókòó sí ẹnìkan wá dídí jáde fún yín ẹ wá ló sọ̀rọ̀ sọ nìṣó ńlẹ̀ ṣé bó ṣe ẹ kó rí inú kòtò ọ̀run ni àbẹ́ ẹ̀rí títì bóyá kí n bẹ́ẹ̀ sún sẹ́yìn ṣé ẹ wo títì ẹ wo mọ́tò bó ṣe mu omi ẹ wo bó ṣe mu àbàṣà sẹ́yìn náà sì rí bó ṣe mú jẹ́pẹ̀jẹ̀pẹ́ ẹ rí bó ṣe rí ẹ dẹ̀ wá ní kádákẹ́ irú bíbá ẹ nìsín ó yẹ kán la gọ́tà sí bíbá ẹ ni wọ́n la gọ́tà síbí gọ́tà yẹn tán bá là síbẹ̀ wọ́n wá ṣe kinní síbẹ̀ yẹn débi pé àwọn èèyàn máa ríbi kọjá wọ́n máa level orí yẹn tó yẹ pé orí ibẹ̀ yẹn wọ́n máa ṣe dìgbà tí wọ́n ṣe bridge ni because ibẹ̀ yẹn ó yẹ kán ṣe kán la gọ́tà síbẹ̀ ni kán gbé bó ṣe kán wá level orí ẹ̀ kán da ibẹ̀ yẹn kọjá lọ débi pé àwọn èèyàn máa ríbi gbà kọjá ẹ wo ibẹ̀ yẹn ẹ̀fọn náà máa kọjá lọ ká máa kọjá bọ̀ ẹ wò ní orílẹ̀-èdè Nàìjíríà ìlú bàbá tèmi nílùú bàbá tèmi nílùú òyìnbó tẹ́yìn lọ màálùú mélòó ló rìn kiri lórí títì màálùú mélòó ló rìn kiri lórí títì kí màálùú ló ń gun bíríìjì èyí ò gun bíríìjì mọ́ màálùú ló ń gun bíríìjì ẹ̀yin gọ́ọ̀mẹ̀ntì dé wà ń bẹ̀ ẹ̀yin tẹ́ ẹ mú yàwúyàwú wà ń bẹ̀ ọlọ́pàá wà ń bẹ̀ ẹ̀ mú àwọn eléyìí kẹ́ ẹ sọ wọ́n sínú sálángánú ẹ̀wọ̀n nílùú bàbá tèmi ní orílẹ̀-èdè tèmi Nàìjíríà my country as I was saying my country ẹ wo títì bó ṣe rí ẹ̀yin ìka gbàgbà kan wá ní pé kò tí ì tásìkò tó bá tó wá fẹ́ tásìkò ńkọ́ bọ́mọdé bá ń bọ̀ ní ìsọmọdé á bẹ̀rù eléyìí àmì Jésù ẹni tó flag mi kò ní dáa fún òfò ní òsè só bẹ́ẹ̀ kó ṣe rí nì tàbá wá sọ̀rọ̀ ẹ máa wá mú wa lórí ẹ̀yin ní ẹ̀wò òkè ṣé mo parọ́ mọ́ yín ni àbẹ́ ẹ̀rí ni màálù ló ń gun bíríìjì yìí orí bíríìjì náà wà náà ẹ̀rí ni màálù ló ń gun bíríìjì lórí main road kan máa da màálù lórí títì inú igbó láyé ìgbà tẹ́mi wà inú igbó ni màálù máa ń gbé màálù ò kì í wá sáàrin ìgboro màálù ní student ní ìsìn nínú school wọ́n máa da màálù wọnú kíláàsì náà wọ́n á da màálù wọnú hospital àwa adákẹ́ wa ní kò tí ì tásìkò tó bá fẹ́ tásìkò ń kó ẹ̀yin àgbààgbà jà ẹ̀yin àgbàlẹ̀ Yorùbá bàbá Tinubu bàbá Ọbásanjọ́ bàbá Gani Adams bàbá mi ẹni ní òtí tásìkò ṣé bí màálù ṣe ń rìn lórí bíríìjì ló dà ṣé màálù lẹ́rìn gbòòrò bóyá kí n máa bá ẹ̀ ń play rẹ̀ sóńlẹ̀ ẹni so ṣé bó ṣe yẹ kí títì wín wà rè bó ṣe yẹ kí bíbà yìí wà ní. ẹ rí ní ẹ̀dẹ̀ ní ká dákẹ́ ká máa wòran báwo la ṣe fẹ́ dákẹ́ a lè dákẹ́ sà fún ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ò ní lè wọ̀ ká wá múrú ẹkùn ká fi lájẹ́ lọ́wọ́ lọ́rọ̀ tó wà ńlẹ̀ ọ̀rọ̀ yìí ò ní lè wọ̀ síbi yẹ káwọn títì wá wà ní ẹ wo títì
bó ṣe bẹ́ẹ̀ kí bíbá yìí rí ni àbí ẹ̀ rí nǹkan kan ni ṣé tó bá yẹ pé wọ́n la títì dáadáa títí wà tí wọ́n la títì yẹn tóbi gbaramu ibi táwọn mọ́tò nílánílá yìí àwọn kọ̀ńténà yìí máa gbà ọ̀tọ̀ ni àwọn irú àwọn ilé ọ̀tọ̀ ni ẹ wo sí ẹ̀wọ̀n èèyàn tó wà ní abẹ́ bí ṣe wọ́n ní kú nígbà títí tí ò da tí omi ò rí bi lọ títí tí ò dán báwo ni mọ́tò ò ṣe ní rì báwo ni kọ̀ńténà ò ṣe ní yídà lérí bọ́ọ̀sì mọ́lẹ̀ ẹ wo gbogbo bíbà yìí ẹ wo bó ṣe rẹ́ bíbà yìí mọ́lẹ̀ ẹ wo bó ṣe rẹ́ mọ́tò ilé mọ́lẹ̀ fẹ́fẹ́fẹ́fẹ́ ẹ wo àwọn kọ̀ńténà yẹn because ó ní yẹ kó níbi tí wọ́n máa gbà kò í sojú ọ̀nà kan ṣoṣo náà ní gbogbo máa gbà nílùú òyìnbó tẹ́yìn lọ sẹ́yìn ò kì í rí bí wọ́n ṣe títì wọn ni sẹ́yìn ò kì í rí ni ó sì òṣò gẹ́gẹ́tẹ́ ẹ̀bí ẹ̀rọ omi ààrẹ fọ́n bí omi àárín títì ní n tó lè fa kí mọ́tò kọjá sẹ́yìn náà rí ẹ̀wọ́ àrílẹ̀ Buhari ọba ńlá ìwọ wá ń ṣépè fún ọmọ kan tó ń sọ̀rọ̀ lánàá ṣé bó ṣe kí gbogbo títì wá rí ni ẹ̀wọ́ lẹ̀ sẹ́lẹ̀bírẹ́sì àwọn èèyàn ni wọ́n ti kú jọ yìí náà wọ́n kó àwọn ọlọ́pàá àwọn sójà àwọn àmì wọ́n ń kó wọn lọ sí gbogbo Boko Haram láti lọ fi wọn ṣẹlẹ́yà láti lọ fi ẹ̀mí wọn ṣòfò síbẹ̀ débi bẹ́ẹ̀ ṣe pa mí lọ́kọ ẹ pa sí Zamfara Sàmàrà ṣẹlẹ̀ pa sí ẹ kó wọn láti lọ máa fi wọn àwọn ọmọ mi wọ́n ti di aláìní babaláyé ẹ jẹ́ kí àwọn ọmọ tí ń rí bàbá wọn wọn rí bàbá wọn mọ́ àwọn ìyàwó tó ń rọ́kọ wọn wọn rí wọn mọ́ àwọn òbí tó ń rí àwọn ọmọ wọn tó jẹ́ pé ògo ilé wọn ni ẹ ti pa wọ́n dànù àìmọye tó yẹ pọ̀ mọ̀ kan so lóbi láyé ẹ ti pa sínú gbọ́ Boko Haram ẹ̀yin wá lẹ́yìn mú Boko Haram 600+ ẹ wá lẹ́yìn fún wọn lóúnjẹ ọ̀fẹ́ ẹ fún wọn lówó ọ̀fẹ́ ẹ wá náà rìpẹ́ǹtì àwọn ẹ̀mí tí wọ́n ti fi ṣòfò ńkọ́ àwọn ẹ̀mí tí wọ́n ti fi ṣòfò dànù ńkọ́ ibo ni kán kà wọ́n sí. Even Dubai is just a 40 years old kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ́ ẹ dájú báyìí ná ẹ̀yin ń kọ́lé kiri ẹ̀ ń ra mọ́tò kiri inú kíláàsì rẹ̀ ṣé nǹkan tó yẹ ká máa lò nínú kíláàsì rẹ̀ ẹ̀yin ṣé nígbà tẹ́yìn wà kékeré sí àga tẹ́yìn fi ń jókòó rẹ̀ blọ́ọ̀kì lẹ́yìn fi ń jókòó ńgbà tíyín gbogbo ẹ̀yin àgbààgbà yẹn ni mò ń bá wí o kì í ṣe pọ́n bu yín àkíyèsí yín ni. Dubai is 40 years Nigeria is 60 years ẹ wá yí padà ẹ wá wo ògo tó wà nínú Dubai ẹ wo ògo ti Nigeria ṣé ẹ lè fi Dubai tẹ́ ń sáré lọ ṣé ẹ lè fi compare Nigeria nígbà tí Dubai jẹ́ 40 years tí Nigeria jẹ́ 60 years ẹ fi compare ara wọn ìlú kéréjẹrẹgẹ tí ò tó yín gan wọ́n sì bẹ́tà jù yín lọ ẹ wá ní ká sort up torí àwọn owó èyí tẹ́ ẹ ti gbà àwọn nǹkan tẹ́ ẹ ti gbà àwọn jẹgúdújẹrá àwọn ìmọ̀tara ẹnìkan inú àpò yín tó bá ṣe kí ló tẹ̀ dé sí Nàìjíríà tẹ́ fi ń sáká kí ló mú gbogbo yín tẹ̀ ń káwọn ọmọ tí yín kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo àwọn ọmọ yín lẹ ti kó lọ sókè òkun tán inú kíláàsì nìyẹn ẹ wọ ọlọ́pàá kó máa wọ sọ báyìí irú arúgbó ẹni sòyẹ kan ti fún ẹ lẹ́yìn ọ̀rẹ́ ṣé bó ṣe kọ́lọ́pàá máa dírẹ́sì ni ó yẹ kó wà káwọn àwọn tó máa mọ́nítọ̀ yín kó wà báyìí lẹ́yìn ìgbà táwọn wà lẹ́nu iṣẹ́ àwọn òkì múra bí ẹlẹ́dẹ̀ bí ẹran gan báyìí ẹ wo bó ṣe dọ̀tí ó tún wá gbé sí lífà ó tún gbé sórí ẹ̀sọ́ bẹ́ẹ̀ dẹ̀ ní ọ̀dẹ̀ wà ní patrol ló wá o ẹ̀wọ̀n tó kó sẹ́sẹ̀ ẹ̀wọ̀n aláwọ̀ lọ́pọ̀ gbogbo àwọn èèyàn la fẹ́ fọ̀ mọ́ la fi ní kó ikú yóò bá dádú because àti kó èpò mọ́ àlìkámà nídìí àwọn ilé nínú kíni wa mọ́ àwọn tẹ́ẹ̀mọ́ lọ ẹ̀wọ̀n lórí ilé àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n mú rú omi ilé ẹjọ́ kíni kan ṣe ìkànnì yín ẹ wíkẹ́ẹ̀dì ní Nàìjíríà ẹ burú àwọn ọmọ ọlọ́mọ wọn ọ̀rọ̀ mi mú gidi mú omi àrẹ̀fọ̀ làwọn ọmọ kan mú irú àìsàn yẹn tó máa dé báwọn ọmọ àwọn ọmọ á tún gbé wọn lọ sí hospital ẹ tún nílé tún wọn ní nǹkan tó máa fi tọ́jú wọn ẹ fún irinṣẹ́ ẹ fún wọn lóògùn lọ hospital ẹ ṣe nǹkan kan sí hospital ẹ dẹ̀ fún wọn lóúnjẹ ẹ fún wọn lómi ẹ wọ́n ní ká gbẹnu dákẹ́ pé nìkan bú yín wọ́n ti bú yín wọ́n ti ṣépè fún yín káyé yín lè bàjẹ́ papọ̀ nígbà tẹ́yìn ń gbádùn táwọn ọmọ yín ń gbádùn àwọn ọmọ ọlọ́mọ kan náà ń ṣe omi burúkú mi ẹ wọ́n ní ká gbẹnu dákẹ́ a lè dákẹ́ o Nàìjíríà ní láti pín Nàìjíríà ní láti pín kó ní kálukú kó jorúkọ lé bàbá rẹ̀ a lè kú sílẹ̀ kó mọ́ jọyè lé bàbá rẹ̀ tẹ́ ẹ bá lẹ́nìkan sọ̀rọ̀ a lè sọ̀rọ̀ nítorí pé ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ọ̀dájú èèyàn tẹ́ ẹ jẹ́ ọ̀dájú abẹ́mọ́yán ọ̀dájú abiyamọ tí ìfẹ́ mẹ̀kúnnù ìfẹ́ ọmọ nìkejì yóò sí lọ́kàn yín ju pé n tó bá máa wọ́ sí àpò yín ipò tẹ́ ẹ fẹ́ gbà yẹn akọ́lẹ́dì tẹ́yìn nìkan fẹ́ gbà yẹn n ló máa ń jẹ yín lógún ìfẹ́ aráàlú òkìjẹ ní ǹjọ́ ọmọ tiẹ̀ mú rú omi báyìí ìwọ tó fẹ́ bú mi àti ìwọ tó bú Ìgbòho tán jọ sí ọmọ tí yín mú rú omi yìí nígbà tí ò bá sómi tí wọ́n mu ṣé wọn ò ní mú kan nígbà tí ò bá sóúnjẹ tí wọ́n jẹ sómi ilé ò lè fa àìsàn bẹ́ẹ̀ Nàìjíríà dẹ̀ ríru omi báyìí wọ́n lè tún ṣe tó bá jó orílẹ̀-èdè ibòmíì ni tọ́mọ̀ pé omi tó dáa ni wọ́n á ti fọ̀ á ti mọ̀ tàbí kán bá wọn gbẹ́ bọ́ọ̀ kán bá wọn gbẹ́ kán bá wọn gbẹ́ gbogbo ẹ̀ lómi wa ní kanji down ó rọ dànù síbẹ̀ ó fomi wá ṣòfò síta ẹ̀yin kan dẹ̀ ń ṣerú eléyìí tó o ṣe ń flag mi gbogbo owó tó fi ń tẹ fúlágì yẹn ó ní fi gbé nǹkan rere ṣe mọ́ ní gbèsè ayé ẹ̀ ó máa ṣòfò kúrò nínú ayé yìí ni
zero 2-0 ló kù nínú ọdún yìí 2-0 ni òfo tó wà lẹ́yìn ẹ̀ ló máa fọwọ́ ẹ̀ mú ìwọ tó ń fọwọ́ tẹ̀yìn òfo tó wà lẹ́yìn ẹ̀ ló máa fọwọ́ ẹ̀ mú ṣé ìyàlá yẹ ẹ̀ múrú omi báyìí bàbá ńlẹ̀ ẹ̀ múrú omi báyìí àwọn ẹbí ẹ̀ múrú omi báyìí òpò ni wọ́n fún ẹ lówó owó bíntín bribe pé kó máa fi flag àwọn èèyàn wọ́n fún ẹ láwọn owó kéékèèké kó máa fi flag àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn tẹ́ ń flag fún ọmọ tí wọ́n bẹ ń lo òyìnbó ń bẹ lamẹ́ríkà London káàkiri wọ́n ra lé sí Canada wọ́n ra lé sí London wọ́n ra lé sí UK wọ́n wá fún ìwọ ẹbí tiẹ̀ ní omi kómi mu ìwọ sì dákẹ́ ẹ dákun ẹ wòlú láàrin ìgboro màálù ti di mọ́tò sí gboro ṣé tí mọ́tò bá ń bọ̀ á ṣẹ̀ṣẹ̀ máa dúró fún eléyìí bí mọ́tò bá dẹ̀ fi lè pa ẹyọ kan bẹ́ẹ̀ wọ́n á pa onímọ́tò yẹn ni ẹ wo màálù láàrin ìgboro ṣé bó ṣe yẹ kó rí ní nílùú bàbá tèmi àti ìwọ ṣó yẹ kí màálù kan máa da màálù kiri àárín títì ṣé bó ṣe yẹ kó rí leléyìí torí ìwọ kan bú wa ẹ ń sọ̀rọ̀ sí wa ẹ wá ní ká dákẹ́ ẹ dákun dídúró dákẹ́ òfòwò la fẹ́ dákẹ́ o ṣé ládùúgbò ti Tinubu Buhari bàbá gọ́sẹ̀mẹ̀ àdúgbò tiyín wọ́n da màálù kiri níwájú ilé yín bàbá gọ́sẹ̀mẹ̀ Ọ̀ṣínbàjò gbogbo ẹ̀yin leaders ilẹ̀ Yorùbá yẹn ṣé bó ṣe yẹ kí títì rí ni ẹ mọ̀ rírú àwọn eléyìí ẹ mọ̀ sọ̀rọ̀ nìyẹn ṣé bó ṣe yẹ kó rí ni ẹ wọ ọmọ nínú kíláàsì kò sí chair kò sága jókòó ẹ wo àwọn ọmọ wọn jókòó sílẹ̀lẹ̀ aṣọ wọn á ti bàjẹ́ owó tí ò sí lọ́wọ́ ìyá wọn àwọn ìyá wọn á tún máa wówó aṣọ lọ́sọ̀ọ̀sẹ̀ lójoojúmọ́ ni wọ́n máa wówó láti máa tún fi lọ ra aṣọ lọ ra ọṣẹ because ó máa dọ̀tí kò sómi wọn á tún máa wó mi tí wọ́n fi pọ́n ẹ jẹ́ kí wọ́n máa flag mi òfò ní yálà já ẹni tó bá flag mi kò ní dáa fún ẹni tó ń flag mi lọ́wọ́lọ́wọ́ òfò lẹ́ máa ṣe dànù òfò lẹ́ máa ṣe dànù. ṣé ọ̀rẹ́ o nígbà tí wọ́n wà àdìwọ́ tó ń flag mi ṣé nígbà yé tiẹ̀ tó wà ní primary school ilẹ̀ lẹ́nu yálà ìyá bàbá lákú ẹ̀ ń jókòó sí ìwọ tó ń flag tán fún lówó ṣé ilẹ̀ lẹ́nu wọ́n ń jókòó sí kò sága kò sí nǹkan kan ẹjọ́ ẹni tó ń fún mi ní mẹ́sẹ̀gì lórí WhatsApp yẹn kó stop láti máa fún mi mẹ́sẹ̀gì for now mo mọ̀ pọ́n flag mi ẹjọ́ kíní yẹn bó ṣe ń dùn yẹn ó ń pa kíní yẹn ó ń jẹ́ kí ojú kíní yẹn dàbí pé ó ń dún pẹ̀mpẹ̀m lójú mi ẹjọ́ ẹ má bínú bóyá kẹ́ ẹ fún mi sórí WhatsApp mi kejì ìyẹn màá rí bẹ́ẹ̀ bọ́tẹ́ lè tẹ́ ẹ fún mi mẹ́sẹ̀ ẹ fún mi lórí ìtì kejì yẹn so that ìyẹn màá máa rí yẹn tiẹ̀ ṣé ẹ ti rí ẹ̀rí nǹkan ó ń pẹ́ kan tó sun iná ṣé bó ṣe yẹ kó wà rèé ẹ wo omi tán police station kọ́ ní ìlẹ́gbẹ̀ẹ́ bí ṣé police station kọ́ ní ìkọ́ńtì tí wọ́n ń lọ ṣé bómi ṣe ń mu ilé wọn rèé tó mu títì tó mu gbogbo ilé tán yányán wọn ò lè gbé bí mọ́ ṣé bó ṣe yẹ kó rí nìyẹn ṣé bó ṣe yẹ kó rí nì àbẹ́ ẹ̀rí ni ẹ̀dẹ̀ ní ká dákẹ́ ẹ wá náà ń búgbò ẹ wá ní Ìgbòho ń bínú Ìgbòho rí gbogbo ilé tó ń ṣẹlẹ̀ yìí ni ṣé bó ṣe yẹ kí títì wá rírè bóyá kí n bẹ̀rẹ̀ sún sẹ́yìn kó owó tó ń lọ ṣé bó ṣe yẹ kó rí nìyẹn àbó òrí ìwọ ò sí nílé ìwọ ti sùn àbó òrí nígbà tí títì ò dáa mọ́tò ò ní lè lọ wọn á máa tì í ni nígbà àwọn tó tún ti gan wọn tí ì jẹun kúrò ńlé wọn ì jẹun o wọ́n tún fi gbogbo ìwọ̀nba oúnjẹ tán jẹ wọ́n tún máa fi ti ọkọ̀ ẹ wá ní ká dákẹ́ ẹ wá ní kò tí ì tásìkò àwọn kan daṣọ bo eégún ojú wọ́n ní kò tí ì tásìkò àwọn kan ọmọ ilẹ̀ Yorùbá àwọn dìndìnrín kan sọ pé revolution ló yẹ ká pariwo lé lórí revolution tá a ti ń pariwo látijọ́ ẹ̀ wọ́n ló ṣí ọ̀rọ̀ lásán lórí social media wọ́n láwọn tá à ń dà wọ́n lọ́rọ̀ dìndìnrín lásán nonsense lẹ́ ń sọ torí pé fún kíni revolution ló yẹ ká jà fún revolution tá a ti pariwo láìmọye ìgbà ẹ mọ ọdún tá a ti ń pariwo revolution Sowore mọ pariwo títì ẹ mọ ní tẹsí fún Sowore a dẹ̀ wá wò pé kò tiẹ̀ sí revolution mọ́ kó kálukú pín ló máa pay wa ẹ wò ṣé bó ṣe kí títì wá rírè gbogbo ọdún àwọn mọ́tò ìsọyà ibi tó yẹ kí mọ́tò ìmọ̀ ìgbàlélẹ̀ nígbà tí títì ò bá fẹ̀ tó ṣé bó ṣe kó rí nìyẹn ẹ wá ní ká dákẹ́ ẹ wo títì ẹ wò wọ́n ẹ wo títì bó ṣe rí ẹ dẹ̀ ní ká dákẹ́ ẹ dẹ́kun bó la ti fẹ́ dákẹ́ bóyá kí n bẹ́ ẹ róòlù ẹ̀ kí n sún sókè ṣé bó ṣe kó rí nìyẹn ẹ dẹ̀ ní ká máa wòran a lè wòran bí eléyìí tó wà lẹ́yìn ẹ gbà bí mo ṣe sọ fún yín wà lẹ́yìn a lè wòran ká wòran bo ẹ rí títì ni ẹ wo títì bó ṣe bàjẹ́ tó
abẹ́rẹ́ títí bó ṣe rí yánmayànmá ṣé kọ́ńtírì tí wọ́n ń sá lọ ṣé bó ṣe rí nìyẹn títí tí wọ́n ń họ tí wọ́n ń rọ́lù tẹ́yìn ń sá lọ àtèmi àti yín mo rí pé ó ti ń jó yín lára bí mo ṣe ń bá yín gbé wá yẹn ara ń tayé wá ń flag mi ọwọ́ tó fi flag mi ọwọ́ tó fi ń flag yẹn lọ́wọ́lọ́wọ́ ò ní fi gbé tó dá sí ní ìgbésí ayé bí títí ṣe bàjẹ́ bẹ́ẹ̀ ni ìgbésí ayé ìwọ àtàwọn ìran àti ẹbí ẹ̀ ṣe máa bàjẹ́ bẹ́ẹ̀ ni bí ìyà ṣe ń di àwọn èèyàn bí ìyà ṣe máa di ọ̀pá nínú ọdún yìí bó ṣe yẹ kí títí yín rèé ṣe bí títí bá bá yín nù bá bá yín ní nàìjíríà ẹ wò wọ́n ìwọ lórí ibú tó ń flag mi ṣé títí bó ṣe yẹ kí títí ìlú bàbá rẹ ti gbúdọ̀ rí ìlú òyìnbó tí wọ́n wà àtàwọn tó ń fún ọ lówó pé kó máa fi kọ́mọ tó ń bribe yín pé kẹ́ máa fi flag ṣé bó ṣe yẹ kí títí wọn wà rèé títí bàbá rẹ rèé o àbọ̀ rí nǹkan ẹ wo mi ẹ wo títí bó ṣe rí jàlàjàlà ní títí tó yẹ kán dà wọ́n ń gbowó wọ́n ń rówó wọ́n bá yín dà ilẹ̀ haúsá nílẹ̀ bàbá gòsìmẹ̀ ṣé bí ilẹ̀ bàbá gòsìmẹ̀ ṣe rí nì since 5 years now wọ́n ti ń pariwo revolution wa a ní kí gbogbo pààtì káàdì pààtì káàtúkà ló lè pè wá kó ní kálukú pín gàárì ṣé bó ṣe yẹ kí títí wá wà rèé ẹ wo mi ẹ wo ẹ̀mí èèyàn tó máa ṣòfò lábẹ́ bí nígbà tí kọ̀ǹtẹ́nà ṣe wọ́ọ̀lù yẹn kọ̀ǹtẹ́nà tó wọ́ọ̀lù bí ẹ mọ̀ pé ẹ̀mí èèyàn máa bọ́ ń bí nígbà tí títí yín ò dáa títí tí yín bá dáa irú eléyìí ò ní ṣẹlẹ̀ ẹ wo bó ṣe rí ẹ wá ní ká dákẹ́ èmi mọ̀ bá ń gbé gbogbo ẹ̀ wá ni ṣé bó ṣe ẹ kó rí nì ìdí nìyẹn tí mo fi sọ fún pé Sunday rí gbogbo bó ṣe ń lọ ó rí gbogbo ẹ̀ ní tẹ́yìn bá lẹ̀ jókòó sórí social media yẹn orí ẹ̀rọ ayélujára láti rí gbogbo bó ṣe ń lọ ó rí bó ṣe ń lọ ló ṣe ká lára láti lè fi rẹ̀ sílẹ̀ kó wá sí pé ká máa ṣépè fún ká máa bú ká máa sọ pé kò ṣe nǹkan tó dáa sẹ́yìn náà ti rí ṣé bó ṣe yẹ kó rí nì ẹ wo títì jálajàla gbogbo títì wo dáa nàìjíríà ẹ wo police station wáì bàbá ẹ wà gan ọlọ́pàá bó ṣe rí bàbá gòsìmẹ̀ Mr. Tinubu bàbá leader bàbá Ọbásanjọ́ ẹ̀yin leader ilẹ̀ Yorùbá dà ẹ dákun ṣe bí títí ẹ wò police station yín nù wọ́n bá yín wí níbí wòs má lè ṣe bí ọ̀gọ́rọ̀ wòs àwọn ọmọ ti kábọ̀ ní ti bàbá mi ti fi omi òjò rọ̀ lásán ó ra da kọ́ọ̀pù kan lẹ̀ omi mú yín dókè ẹ wo ọlọ́pàá so yẹ kí ọlọ́pàá kó lè máa wá bọ̀ ń bí kí o lè máa bọ̀ ṣé kò ti yìnbọn pa wọ́n báyìí ṣé kò ti yìnbọn pa wọ́n bí ó ṣe wà yìí ó ti yìnbọn pa wọ́n shameless country lawless country ẹni tó pè ní lifeless gan kò sí wí ń pè pa arúgbó lẹ̀ fi ń joyè arúgbó lẹ̀ fi ń jẹ pírẹsidẹ́ǹtì àwọn ọmọ kékèké tán nílẹ̀ àkáyẹ̀ fi wọ́n jẹ́ àwọn ògo tí yín tẹ̀yìn ń tọ́ nílé ìwé nẹ́sì kò sí pé kán lè soríire láyé pé kí wọ́n lè dẹ́ni lákàwọn náà lè di pírẹsidẹ́ǹtì lọ́la nígbà tẹ́ sí ń fún àwọn arúgbó yẹn láàyè báwo làwọn ọmọ yín ṣe fẹ́ di gọ́vnọ̀ báwo làwọn ọmọ yín ṣe fẹ́ di pírẹsidẹ́ǹtì because ìran kan lẹ̀ ń dìbò fún láti 1960 bí pírẹsidẹ́ǹtì ò kúrò bí AC ò kúrò PDP ò bọ̀ sí ẹgbẹ́ àwọn ohun tó ṣẹ̀ ṣé fi yẹ kí police station yín rèé ṣéèmù nìyí police station ìlú tẹ̀yìn lọ ṣe bó ṣe rí ni station wọn máa ń fine gan ẹ wo bí station yẹn ṣe rí ẹ wo bó ṣe dọ̀tí so yẹ kọ́lọ́pàá máa wà ń bí kó máa wọ aṣọ ogun sọ́rùn pẹ̀lú ìbọn lọ́wọ́ ṣé tí àwọn olè ò lè gba bí wọlé fún wọn tó ti mọ̀ pé gbogbo bí ti domi olè á wọlé kán tè wá pè wọ́n kán tè wá pe àwọn ọlọ́pàá níbí báyìí pé olè ń já o kán pè wọ́n pé àwọn bandit ń ṣe nǹkan kan gbòòrò ó yá nísìnyí ẹ sáré bọ́ síta kán tó pààrọ̀ aṣọ jẹ́ ń sọ fún ọmọ ṣe máa ń ṣe kán tó pààrọ̀ aṣọ torí ẹ̀yìn mi tẹ́ máa ń blame ọlọ́pàá wípé ẹni tán bá pe ọlọ́pàá jẹ́ ń gbójú jẹ́ sáré sọ̀rọ̀ mọ́ kí n tó mú ẹ ẹ̀yin tẹ́ máa sọ pé ẹni tán bá pe ọlọ́pàá pé bóyá olè ń jà níbì kan tí wọ́n bá wá pe ọlọ́pàá kí tètè lọ́lọ́pàá jẹ́ ń sọ bó ṣe jẹ́ fún ẹ tó fi lè tètè rí wọn tẹ́ ẹ bá pè wọ́n tí ò bá sọ̀gá lọ́fíìsì wọ́n á sáré kọ wọ́n á sáìn ó máa ní bọ́ ṣe máa kọ́kọ́ sáìn náà wọ́n gbúdọ̀ lọ sí harmony wọ́n á lọ síbi tí ìbọn wà láyé ìgbà yẹn wọ́n á gbé ìbọn wọ́n á kó ọta wọ́n gbúdọ̀ ká yọ ọta tán fẹ́ kó jáde wọ́n á kọ sílẹ̀ láti ibẹ̀ yẹn lọ ibùgó tó lè jẹ́ pé ní báràkì gan èèyàn tó tún máa wà ń bẹ̀ tó lè má tó nǹkan ó lè ṣèyàn 3 4 ló wà ń bẹ̀ kó tó wá di pé wọ́n á máa pè wọ́n léra wọn lórí bóyá àwọn tó wà ní patrol kán tó pè wọ́n kán tó wá di pé wọ́n repo sínú mọ́tò ọmọ pé Nàìjíríà kò sí nǹkan kan kán tó lọ sílé elépo kán tó lọ repo ìdí nìyẹn tó lè olè á ti jà tán kó tó di pọ́n débẹ̀ má blame ọlọ́pàá ṣùgbọ́n tó blame yín toró pò nù yín nínú yín ẹ̀yin náà sì tún gbà kán lò yín nílòkulò ṣé bó ṣe yẹ káàgọ́ ọlọ́pàá wa ríre ọlọ́pàá o abegza omi mú yín dọ́rùn tán lifelessly country bó ṣe yẹ kílù yín.
yín wá nù àbẹ́ẹ̀rí nǹkan èèó ọsibítà rèé mo bá yín gbé ń tẹ́ ẹ̀ mọ́ jẹ dé bàbá ṣé nígbà tí wọ́n bí yín ẹ̀yin àgbààgbà yẹn ni mò ń sọ gbogbo yín mo kó pọ̀ o ẹ̀yin ọba wa aládé ẹ dákun ṣé nígbà tí àwa wà ní kékeré ṣé bó ṣe yẹ kó rí ní sáà kábíyèsí bó ṣe yẹ káwọn hospital wá wà rèé ó yẹ kẹ́ ẹ máa lọ sí àwọn hospital yẹn kẹ́ ẹ máa rán àwọn èèyàn lọ sí hospital ní gbogbo gbà bàbá ṣé bó ṣe yẹ kí bí rí ní kábíyèsí o ikú bàbá yèyé Ọọ̀ni ìrẹsà àtàwọjà òfò Òṣogbo ẹ̀yin Olúbàdàn fi Ìbàdàn Aláké ọ̀fọ̀ Ẹ̀gbá ẹ̀yin tèkó ẹ dákun ẹ̀yin tèkìtì ṣé bó ṣe yẹ káwọn hospital wa máa ríre ẹ̀rọ hospital wa bó ṣe rí kò tún sí bẹ́ẹ̀dì orí àgàlà tó tí àwọn ọmọ tuntun sí ooru tún ti fẹ́ pa àwọn ọmọ kékeré wọ́n tún bọ́ sọ lọ́rùn àwọn ọmọ abẹ́rí nǹkan first lady yín dá o ìyàwó bàbá Tinubu bàbá o ẹ dákun bó ṣe yẹ kó ríre ẹ̀dẹ̀ ládàkẹ́ bọ́ bá wá dógun tìmí ogun ọ̀run ó gbógun tìwọ́ tó bá gbógun tìmí o ìwọ tó bá wádìí mi tó bá bẹ́ẹ̀ ni mi lára ogun ọ̀run ó wádìí rẹ yóò fi nǹkan burúkú lé ọlá o béèyàn bá ti ń jẹran tó ń jẹran tó bá lórí tèmi ọ́ jẹgun o béèyàn gbógun tìmí ogun ọ̀run ó gbógun tì o ọmọ òrukàn ni mí ẹ̀fìn mi lẹ́jẹ̀ ńlọ́nlọ́ mi ẹ̀jẹ̀ sọ tẹnu mi ṣé gbígbà tẹ́yìn gbọ́n bí ẹ̀yìn gbogbo yín ṣé gbà tán bí yín ẹ mọ́ bínú sàmọ̀ gbogbo ẹ̀yìn Buhari adé Buhari ṣé gbà tí wọ́n bú ìwọ tó ìwọ ń bú àwa ìgbà tán bí ìwọ mọ̀mọ́ ṣé gbà tán bú ọ ṣé ibi tán orí àga náà gbé ẹ sí náà gbé yín sí gbà tán bí ẹ̀yìn sórí àga náà gbé yín sí ìkà ní gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ bá sì ń sọ́pọ́ọ̀tì wọn ṣé bó ṣe yẹ kí Nàìjíríà wà ní mẹ́rọ òdùrẹ́ o títì ìjọba lélẹ̀ ṣé bó ṣe kí títì wà ní ẹ wò àwọn títì ẹ wò wọ́n láàrin ọjà níbí ẹ wo mi bó ṣe rí ẹ wo bó ṣe rí dáradára ẹ dẹ̀ wá dákẹ́ ẹ tún fẹ́ kó àìsàn ran àwọn ọmọ ọlọ́mọ ẹ fẹ́ kó àìsàn ràn wọ́n ẹ wá ní kí gbogbo àgbà kámúká máa wò yín bóò láṣẹ máa wò yín ẹ wo títì bó ṣe rí Jésù kábíyèsí Elédùmarè ẹ wo títì bó ṣe rí ẹdẹ dákẹ́ ní wòran bóò la ṣe fẹ́ wòran ìwọ tó ń flag mi ò ní fọwọ́ ẹ̀ gbé nǹkan tó dáa sí ní nígbèsí ayé ẹ̀ ọwọ́ tó fi ń flag mi ó máa fi ṣòfò ayé ni ó máa fi gbókùn sí ni wọ́n máa fi gbé ìbànújẹ́ wọlé gbé ìbànújẹ́ jáde ni bẹ́ẹ̀ làjẹ́ ń sọ tẹ́nu mi ìkànnì gbogbo yìí ẹ wo títì bó ṣe rí ẹ tún ẹ̀ wá wọn mẹ́ẹ̀jì ọ̀run èmi mọ́ flag mi bọ́ ọ bá flag mi màá tó padà wá tó o bá flag mi màá tó padà wá tó o tún bá mi mọ́ flag so ẹ wo títì nígbà tó jẹ́ wípé o lè rí tó bá yẹ pé kámẹ́rà wà ní everywhere ní police station kámẹ́rà gbọ́dọ̀ wà níbikíbi tó bá yẹ pé ẹ fi security sí nígbà yẹ pé ṣe báwọn aráàlú ní tó fi lè wọ police station láti lọ́ọ́ máa jó police station níná ọ̀nà ìdá tí wọ́n ní máa jó àgọ́ ọlọ́pàá ṣé wá rí pé wọ́n aráàlú gan ṣéèfù nù ṣáà ṣéèfù ni lè ṣéèfù nígbà tó ti ń jó police station níná ẹ gbọ́ wíríwíri lálẹ́ ọ̀la níbi tí mò ń lọ lórí ìkànnì kan ni ẹ gbádùn mi tó ṣé ẹ ti rí báyìí ẹ wo bọ́n ṣe ń ṣe ilé ayé ṣé bó ṣe yẹ kó rí nì ṣé bó ṣe yẹ kó rí lélẹ̀ ẹ wo títì ẹ wo àgọ́ ọlọ́pàá tán sun níná tó yẹ kán lè sun police station níná nígbà tí a nídìí security dé pé àwọn tó jẹ́ security fún wa gan wọ́n lọ sun níná ọ̀nà ìdá tí wọ́n ní sun níná of course wọ́n máa sun níná of course wọ́n máa sun níná náà wọ́n ò ní sun kéde níná tó bá yẹ pé kámẹ́rà wà ní ìta ní títì tí kámẹ́rà wà ọlọ́pàá tó gbúdọ̀ wà ní police station kò gbúdọ̀ jẹ́ mẹ́ta mẹ́rin àwọn kan gbúdọ̀ wà nídìí kọ̀ǹpútà tí wọ́n gbúdọ̀ sùn rárá tó jẹ́ pé wọ́n gbúdọ̀ máa wo bó bá ṣe lọ ní àdúgbò kọ̀ọ̀kan ní street kọ̀ọ̀kan wọ́n gbúdọ̀ máa monitor ẹ̀ àwọn kan máa wà nídìí monitor tó yẹ pé wọ́n máa wà ìgbà tó fi wá sun wọ́n nínú tó yẹ pé kámẹ́rà wà nínú police station tó wà ní everywhere tó wà ní títì wọ́n á mọ̀ gbà tí wọ́n dé wọ́n á rí wọn débi tó máa sun wọ́n níná because kò sí security ṣùgbọ́n Buhari ó ní security nínú ilé ẹ bàbá gòsìmẹ̀ ẹ̀yin kọ́ ọlọ́pàá jọ sílé o ẹ sì fún aráàlú ní security yàwúyàwú lẹni kan máa mú ká ẹ wá ní ẹ̀rí títì Jésù ẹ wo bí mẹ́rọ̀dù náà ni àbẹ́rẹ́ bó ṣe rí ṣé bó ṣe kí títì yín wá rèé títí ó lẹ́tí kẹ́ abẹ́rẹ́ títí wọn mọ fúláàgì mi bọ́ fúláàgì mi kú 2 kódà kó kú 100 gbogbo tí ń sọ lé ní kò gbúdọ̀ dọ́là èyí ń sọ òyìn tán ayé ẹ̀ ló bàjẹ́ láti 2000 síbí mọ fúláàgì mi ilé ayé ẹ̀ nù abẹ́rẹ́ ọlọ́pàá ti pín gàrí mu ó ti yẹ kó rí náà nù sójà abẹ́rẹ́ títí ẹ dẹ́kun só yẹ kó lè kó wà láàrin tó yẹ kí mọ́tò eléyìí só yẹ kó dà ní títì bàbá Tinubu mi ò bu yín sá o
ẹ̀yin leaders wa kì í ṣe pé mò ń bu yín mò ń pàkíyèsí yín sí ni ṣé ẹ rí ní ìsìn irú títì tó bá yẹ pé ẹ fẹ́ ṣe nílùú òyìnbó tẹ̀yìn lọ ṣé ẹ rí irú mọ́tò èlé ẹ rí títì wọn bó ṣe rí jàlàjàlẹ̀ wo kò sí drainage ń bíbà kò sí gọ́tà tómi máa gbà kọjá gbogbo títì wọn àdá títì ó wá ẹ̀wò mọ́tò èlé tí irú mọ́tò èlé yìí tó bá yí dà lélẹ̀ lórí ńkọ́ because oníkálukú wọn fẹ́ kọjá tó bá yí lélẹ̀ ńkọ́ tàbí tí mọ́tò yẹn gbiná ìdí nìyẹn tí ó fi jẹ́ pé irú àwọn mọ́tò báyìí ó yẹ kó ní ojú ọ̀nà tó gbúdọ̀ yẹ kó gbà àwọn mọ́tò tó bá ń kó epo ó gbúdọ̀ níbi tó yẹ kó gbà kò yẹ kó máa gba àárín títì kò yẹ kó máa gba àárín ìlú níbi tí mọ́tò ti máa gbiná ó yẹ kó níbi tó máa gbà ọ̀nà tí wọ́n gbúdọ̀ yàtọ̀ sí ọ̀nà tàwọn ẹni mọ́tò báyìí kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ wo títì ṣé bó ti yẹ kó rí ni àwọn ọmọ tí ń gbádùn kiri ẹ̀ ń kọ́lé káàkiri ẹ̀ ń ralé sílùú òyìnbó àwọn ọmọ tí ń bẹ nílùú òyìnbó tó gbowó tó yẹ kẹ́ẹ̀fi tú títì sí tán ẹ ti kó sí àpòlé ẹ ti kó sílé gbogbo ẹ̀yin governors gbogbo yín ẹ wo títì ṣé lè ní ìsìn kò lè fa ikú òjijì ẹ wo mọ́tò ẹ wo ọ̀kadà bó ṣe mú lé tán ẹ wo títì mẹ́rin òdù sáà ní gbogbo bí kìí sáà ní gbogbo ṣe ojú gbara ni kí ló ṣẹlẹ̀ ẹ dẹ̀ ní ká dákẹ́ ká máa sọ̀rọ̀ ká máa dákẹ́ pé kò tí ì tásìkò tó bá tún wọ́n fẹ́ tásìkò ńkọ́ ìgbà wo ló fẹ́ tásìkò ẹ wo títì wa bó ṣe rí kò tu ọ̀run ní ẹ wo bí ṣé mọ́tò gidi lè gbà bí kí n ra mọ́tò dé nàìjíríà lẹ́ni kí n gbà bí lẹ́ẹ̀mẹ́fà káyé mọ́tò yẹn mọ́ ti bàjẹ́ ó sì yẹ kó rí nìyẹn ẹ dẹ̀ ní ká dákẹ́ kò tí ì tásìkò àbí ọdún wo ló tó fẹ́ tásìkò àwọn tó ń sọ fún yín pé kẹ́ ẹ mọ́ jáde tán ń pariwo ń jò ní pé àwọn ọmọ ń táwọn wí pé kò tí ì tásìkò ẹ dákun gbà wo ló fẹ́ tásìkò gẹ́gẹ́ bí sáré tó bá ń play ọmọ kan wọ́n sáré fi fídíò rẹ̀ ránṣẹ́ sí mi lénìí bóyá pé Kwara State ni ṣé eré lè àwọn ọmọ tó tẹ̀lé Sowore lélẹ̀ àwọn tó ń pariwo fún revolution ẹ o bó ṣe fọ́ wọn ní nǹkan lórí ọlọ́pàá dẹ̀ náà wọ́n tó yí pé wọ́n béèrè fún ẹ̀tọ́ wọn. He supervised it. I ran away. We were two that were meant to be there. I ran away. It was my colleague that was picked up and was beaten. He was aware of everything. No, the one that was beaten was out of professional misconduct of that officer. We are going to do that. Yes, he's a journalist. My colleague Giant. He's not a protester. No, even when he's a protester, he has his rights. Not talking to journalist doing his lawful duty. I've said it. The police is a protester. He's a Nigerian. He has the right to do that. Even if he has done anything against the law, is that the procedure in the police? Is that professional way of arresting somebody and making person to face the law? No. The police is a protester. He's Nigerian. So even if he has committed an offense, that is not the procedure in law. It's completely unprofessional and actually be taken against that discipline. So once again, I still apologize for that. Kí ló tẹ̀ ń treat wa bí ẹran kí ló màálù dó màálù ni wá ná torí àwọn èèyàn wa wọ́n gbà pé màálù làwọn ewúrẹ́ ni wọ́n nà ó kí ló tẹ̀ ń ṣe wá jàtijàti kí ló tẹ̀ ní freedom of movement gan kí ló tẹ̀ lè béèrè fún ẹ̀tọ́ wa lè béèrè fún ẹ̀tọ́ wa jẹ́ kí n tiẹ̀ play boy yìí máa sọ̀rọ̀ lọ. ẹgbẹ́ wọn náà pé 60. ẹ pé 60 lẹ́nu. jẹ́ n play rẹ kí n sáré ṣe tí ì ṣe ń bí máa sọ̀rọ̀ lọ́ntì ẹ̀. wọ́n á pé nǹkan kan àpédà pé wọ́n á di èjìyàn méjì wọn nítorí èèyàn gbọ́dọ̀ pé 60 kí gbèsè ayé ẹ̀ rí báyìí. ó rí wọ́ṣọ̀wọ́ṣọ̀. bá pé 60 years kí gbèsè ayé ẹ̀ bá rí báyìí ó yẹ kí wọ́n mú lọ ládìpọ̀. wàláì. kọ́ ṣàdánù kọ́ sọ this time kí ni èjì nínú 50 years wà nílé o ti rí iléèwé àwọn ọmọ ọlọ́mọ wọn ti ṣàbẹ̀ náà bóyá náà rówó gbà àwọn ìyàtọ̀ ti kúrò ńbẹ̀ wọn rí pension wọn ní 60 ojú ọ̀nà wa bó ṣe rí ẹgẹ̀ẹ̀gẹ̀ tó pín sí méjì tó ti dàgbèdè méjì ayé àtọ̀run ọ̀nà òdà gbogbo ẹ̀fọ́ pọ̀lúpọ̀ àmọ́ kókó àrígókò àrígẹ̀gẹ̀ àti ìpè 60 nítorí ìgbà tá a lè tọ́ka sí 6 achievement under 60 years àpè 60 ká máa ká fọwọ́ bojú wa gbogbo ranu tá ń pariwo pé happy birthday kọ birthday ni happy birthday ni inú ẹ̀ náà ló lẹ́pàá máa fi bọ́n léra wa kiri páàṣẹ òṣèlú àdìbò fúnra wa a máa yìnbọn láìsí pàǹlọ́rọ́ bu central bank. ṣé ká kún máa wálé mọ́ ni. àwọn tó wà lẹ́yìn odigun tó wálé ọ̀rẹ́ wa wálé kí ni 60 years ní sọmọ yẹ ọmọ tó wà lẹ́yìn odi lé 60,000 tí wọ́n wà lẹ́yìn odi tí wọ́n tó wálé àwa tá wà lé gan wábi ta tó máa sá lọ kí wá ní nǹkan tá à ń achieve kí ní nǹkan tá à ń celebrate ó yá sọ fún mi ó yẹ dáhùn. mi mọ̀. àwọn tó wà lókè ni wọ́n gbádùn kódà gan kan tí wọ́n gun balẹ̀ ìmí náà báǹkì ló fi dúró tó fi maintain rẹ̀ wọ́n ti yáwó tán báǹkì nítorí ẹ̀ náà báǹkì òṣèré owó san fún mẹ́kùn náà ó gbẹ 60 years náà ni
kí ni kókó kí ni gẹ̀gẹ́ wa a wà lẹ́yà àyà a wà ní ọ̀fà àtẹ̀ẹ̀fà àtúwá wà nífọn náà fọn ṣu ó gbọ́ iṣu jóná iná túkú máa lórí kí ni kókó nǹkan tá à ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní lójú lójú ti ó yá fọ́ bojú ni kò sí nǹkan tá a lè tọ́ka sí wípé achievement wà nílé. a máa ti fẹ́ pín. a máa pín ẹ sórí nítorí àti pọ̀jù náà nìyà sí ń jẹ́ wa tábà pín kálukú àmọ́ ibi tó bì lọ́sìn ìwọ tó bá ró wa Amẹ́ríkà wa travel lọ́lẹ̀ Haúsá wa lọ gbẹ́rọ plane wa gba tíkẹ́ẹ̀tì wa gba flight wa lọ ó ti travel out of the country náà nìyẹn kò pọn dandan kí gbogbo awakọ̀ gba táwakọ̀ náà àkúmẹ̀kẹ̀ kò sí achievement gangan ọdọọdún ni gádẹ́ẹ̀tì ń pọ̀ oṣooṣù ni gádẹ́ẹ̀tì ń wálé iṣẹ́ wo ni wọ́n ṣe kí ni kókó wọn kí ni gẹ̀gẹ́ wọn ọ̀gbẹ́ni ká pín náà ni a bá máa pín náà ló máa pè ká má wulẹ̀ ká kúkú end everything sí 60 kó má lè ká mọ̀ pé látòrí 61 everybody a máa celebrate 1 years tó gba òmìnira. àwa Yorùbá ńkọ́. àwa Yorùbá tí mo wá bá ṣọ̀kan gbádùn àbẹ̀dẹ̀ ṣọ̀kan máa kópa nítorí akúmọ̀ péde wa náà yíra wa ibi tá a fèdè bá yára wa jẹ́ nàdé ibi tó yẹ fọmọ Yorùbá ká ti ṣèdè kan ṣe kọ́rọ̀ wá yíra wa èyìnbó la máa mú bẹ́nu pẹ̀rẹ̀pẹ̀ èyìnbó la mọ̀ pẹ̀rẹ̀pẹ̀ wọ́n sọ pé happy birthday happy birthday happy birthday orí bu àbá happy birthday ó nìyẹn sìn pé iṣẹ́ kò síṣẹ́ ń ta ọmọ ọlọ́mọ ẹ̀mí ìgálí pure water lọ́ntà kiri. ẹ má bínú. ọgbà táwa pọ̀ náà àkúmẹ̀kẹ̀ kò sí achievement gangan ọdọọdún ni gádẹ́ẹ̀tì ń pọ̀ oṣooṣù ni gádẹ́ẹ̀tì ń wálé iṣẹ́ wo ni wọ́n ṣe kí ni kókó wọn kí ni gẹ̀gẹ́ wọn. ọ̀gbẹ́ni ká pín náà ni a bá máa pín náà ló máa pè ká má wulẹ̀ ká kúkú end everything sí 60 kó má lè ká mọ̀ pé látòrí 61 everybody a máa celebrate 1 years tó gba òmìnira. àwa Yorùbá ńkọ́. àwa Yorùbá tí mo wá bá ṣọ̀kan gbádùn àbẹ̀dẹ̀ ṣọ̀kan máa kópa nítorí akúmọ̀ péde wa náà yíra wa ibi tá a fèdè bá yára wa jẹ́ nàdé ibi tó yẹ fọmọ Yorùbá ká ti ṣèdè kan ṣe kọ́rọ̀ wá yíra wa èyìnbó la máa mú bẹ́nu pẹ̀rẹ̀pẹ̀ èyìnbó la mọ̀ pẹ̀rẹ̀pẹ̀ wọ́n sọ pé happy birthday happy birthday happy birthday orí bu àbá happy birthday ó nìyẹn sìn iṣẹ́ kò síṣẹ́ ń ta ọmọ ọlọ́mọ ẹ̀mí ìgálí pure water lọ́ntà kiri ẹ̀gbẹ́ títì tó bá dẹ̀ máa gbọ́ anna mi graduate under. wọ́n bá yín wí sẹ́bọ̀sì ẹ kórìí nu ẹ̀ ń fúláàgì mi. ọdún ènìyàn o. ẹgbẹ́ wọn náà pé 60. ilé ayé yín nu ẹ mọ fúláàgì ẹ lè ṣe kẹ́ mọ fúláàgì ṣe bẹ́ẹ̀ yẹn ni. ti mọ yín àwọn ò fi yín lẹ̀ láìpẹ́ àwọn ò dẹ̀ mọ́ ọ lọ. ṣé woman kan ó sọ̀rọ̀ kan fún mi ní Ìbàdàn tẹ bá rí nǹkan tí wọ́n ṣe fún woman yẹn mo sì ń gbé tó yẹn wọn nígbà tí àwọn gọ́ọ̀mẹ̀ntì Ọ̀yọ́ state wọ́n dẹ̀ lọ wo wọ́n dẹ̀ ṣe ìkà fún woman yìí because mi ti ní tàbí láti gbọ̀rọ̀ lẹ́nu woman yẹn wọ́n sẹ́ndì gbogbo fídíò sí mi creator ń ṣèkà fúnra wa creator nira wa lára mo sì máa padà gbé ètò yẹn wá kẹ́ ẹ máa gbọ́ gbogbo ẹ̀ lókòdòdò ìyá yìí ni wọ́n ń gbà yẹ gọ́fúnà wọn tó kú yẹn ìyẹn bàbá tó kú tán lọ sí èsì lórí yẹn nígbà tó kú náà ti kọ́kọ́ gba àwọn ilẹ̀ kan lọ́wọ́ wọn torí pé òun ò darapọ̀ mọ́ wọn òun tún wá kọ́ chọ́ọ̀chì obìnrin ẹ̀dẹ̀ wó chọ́ọ̀chì ẹ̀ palẹ̀ kílẹ̀ tó mọ́ ẹ wó gbogbo ẹ̀ palẹ̀ wọ́n wó chọ́ọ̀chì tí mò ń sọ yìí ètò ọjọ́ mi ni ó possible ó lè yọ̀là bọ̀kọ̀tọ̀ ọ̀la mi ò lè sọ lọ́la torí mo ní program kan lọ́la mi ò lè sọ lọ́la màá gbé wá tẹ́ ẹ máa rí wúmà yìí ń wa ẹkún mu ni wọ́n wó chọ́ọ̀chì wúmà yìí palẹ̀ lóbìnrin olópó lòun ẹ̀ fún lówó téèyàn bá tiẹ̀ fẹ́ ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀ fún wọn ní owó láti lè wá ilẹ̀ síbòmíì tó yẹ pé bóyá títí gba ọ̀nà wọn kọjá àbí nǹkan kan ẹ máa ṣe fún wọn ẹ wá wo tẹ wá kí lè fẹ́ kó máa jẹ ibi tẹ́lẹ̀ omi ti máa ní depress nìyẹn ibi tẹ́lẹ̀ omi ti máa ní tó máa ti ń dìdàkudà nìyẹn ẹ dẹ̀ ń ṣèkà kò yẹ kó tó bẹ́ẹ̀ ìkà pọ̀ ẹ nífẹ̀ẹ́ ara yín ìkà ló gbénu yín ẹ wá ní ká má sọ̀rọ̀ á sọ̀rọ̀ sẹ́ni wa ìyún ètò gbàmí ni ìyá ètò gbàmí ni gbogbo eléyìí ẹ mọ̀ ṣe yọnu ẹ rí dán o ṣe rí ẹ̀yin tẹ́ bá nídìí góòlù ẹ bá wa ra góòlù ìyá àbàdàn snare ìyá àbàdàn original wọ́n láwọn ń ṣe promo lọ́wọ́ tẹ́yin bá nídìí ẹ̀ wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ so ẹ bá wọn rà á ẹ lọ sọ́dọ̀ wọn ẹ contact ìyá àbàdàn original ìyá àbàdàn lórí péèjì wọn gbogbo yìí kì í sódà tẹ̀yìn tẹ́ béèrè price lọ́wọ́ mi mo fi nọ́mbà sórí kinní yẹn máa rí nọ́mbà wọn bẹ́ẹ̀ tàbí kẹ́ lọ contact ìyá àbàdàn original kẹ́ lọ sórí page wọn ìyá àbàdàn original àwọn náà ni ọmọwùmí náà ni princess ọmọwùmí àjọkẹ́ àwọn náà ni wọ́n ní ẹ lọ sórí page wọn kẹ́ lọ béèrè price yẹn lọ́wọ́ wọn ẹ rí pé gbogbo ẹ̀ fine wọ́n ní promo wà o láti 100% sí 40% bí nǹkan ó ti di 40% tó yẹ pé wọ́n máa dín in lọ́wọ́ owó tó pọ̀ gidi gan ni gbogbo ẹ̀ ló wà ńlẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wo yẹn gbogbo ẹ̀ wà ńlẹ̀ gidi gan ni ẹ rí ó fine dáadáa gbogbo ẹ̀ ló wà ńlẹ̀ gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ náà máa fún yín ní owó tí ò gun pa wọ́n ń ṣe promo lọ́wọ́lọ́wọ́
ẹ lọ sórí discount ti wà lórí ọjà wọn, wọ́n ń ṣe àwọn yẹn lọ́wọ́, ẹ lọ síbẹ̀ ẹ rí bó ṣe fine tó. Ẹni tó béèrè lè lọ́wọ́ mi, ẹ lọ contact Ìyá Ìbàdàn original, oríṣiríṣi ló wà ńbẹ̀, ẹ máa rí ẹ rí bó ṣe fine tó. Àwọn chain wà ńbẹ̀, ìyẹrí etí, ẹ̀gbà ọrùn, pendancy, gbogbo ẹ rí bó ṣe pẹpẹsínẹ, ó wà òkè gidi gan. Máa flag ẹ bá flag mi tán, èmi náà ti ń lọ nìyẹn, torí pé mo fẹ́ polówó ọjà ní ìsìn, kí n bá wọn polówó ọjà wọn, mo rí pé ẹ ti ń lọ. Wàhálà yìí fìlà wa náà wà ńlẹ̀ o, ẹ bá wa ra fìlà, ẹ bá wa dòwò pọ̀. Gbogbo àwọn fìlà báyìí wọ́n ti wà ńlẹ̀, gbogbo àwọn eléyìí ti wà ńlẹ̀ báyìí, gbogbo àwọn eléyìí máa ní next week yìí mo máa send gbogbo àwọn ọjà yín sí yín pátápátá, ẹ̀yin tẹ́ sanwó fún mi. Ṣé ẹ rí àwọn eléyìí, gbogbo àwọn eléyìí ti wà ńlẹ̀, ó wà ńlẹ̀ gidi gan ni. Àwọn oníkúlíkúlí, àwọn onígàrí nù tán pin fún yín, ń tẹ́ wáyé yín wá jẹ nìyẹn. Ẹ̀yin òpònú ń tẹ́ wáyé yín wá jẹ, ẹ mọ̀ jẹ́, ẹ wáyé yín wá jẹ ni, ẹ mọ̀ rà á. Fìlà wa wà ńlẹ̀ o ní sẹpẹsẹpẹ, gbogbo ẹ̀ ní. So ẹ̀yin tẹ́ fẹ́ ra oúnjẹ, ẹ̀yin olóúnjẹ, Choosie's kitchen wà ńlẹ̀ o. Ṣé fried rice lẹ́yìn nídìí ní àbí jollof rice, gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ ń ná máa bá yín ṣe fún yín. Bóyá ẹ̀yin wá sí ìlú kan, ẹ wá ṣe àlejò, àbẹ́yìn wà níbẹ̀ tẹ́ fẹ́ ṣe ìyàwó àbẹ́fẹ́ sòkú ọmọlé, gbogbo nǹkan tẹ́ bá ti fẹ́ ṣe pátápátá ẹ mọ flag o, ẹ bá flag ẹ kú 100 ilé ayé tí yèmí náà ti parí show tẹ́lẹ̀. Ẹ dákun, ẹ contact number 015575597091. Ẹ̀yin tẹ́ bá wà ní agbègbè Egypt, tẹ́ wà ní Egypt ní Cairo, tẹ́ nídìí àwọn oúnjẹ Yorùbá, Nigeria àbí African food, tẹ́ nídìí ẹ̀, bóyá ẹ ń ṣe ìyàwó àbẹ́ ń ṣe party àníkan kan bá dé, tẹ́ nídìí kan wá bá yín dáná, wọ́n ń dáná. Bóyá ẹ̀yin ò dẹ̀ mọ́ náà dẹ́ fẹ́ kán wá kọ́ yín bọ́n ṣe máa ń so oúnjẹ, bóyá ọkọ tí yín ò like yín wọ́n á ṣe fún yín. Ẹ̀yin wà níbi iṣẹ́ ni, ẹ dẹ̀ fẹ́ kán bá yín sí ọbẹ̀ tàbí oúnjẹ tó ti ń wù yín jẹ, wọ́n bá yín ṣèwéṣẹ̀ fún wọn ní location. Nọ́mbà wọn náà nìyẹn, ẹ pè wọ́n sórí nọ́mbà wọn. Fìlà wa náà máa délẹ̀ pẹ̀lọ́lá sùúrù ṣe ti gbọ́. Ẹ má ṣe yọnu, ẹ má wulẹ̀ tí ì ní mí lára, ẹ má bínú. Tó bá di nígbà míì mo máa play àwọn tó kù tó náà ti fẹ́ flag mi pa. Wọ́n dẹ̀ nígbà tíjó bá ń yẹ ọmọlúàbí lèèyàn máa ń kúrò láwo. Ìgbà yẹn nìyẹn téèyàn jíjó bá ń wú tó bá ń yẹ ni lèèyàn máa ń kúrò lójú agbo. Ìdí tí mo ṣe fẹ́ máa lọ nìyẹn tó náà ti ń flag mi. Ọmọdé ń relé nìyẹn o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ mi lénìí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò mí lénìí, ojú yín ò ní fọ́. Gbogbo ẹ̀yin tẹ́ fọwọ́ yín tẹ̀ nǹkan ẹ̀ ní fọwọ́ yín gbé òkú ọmọ sí. Ẹ̀yin tẹ́ fọwọ́ tẹ comment tẹ́ fi òfòrò yín ní kí sí àwọn tó comment tán fọwọ́ yín flag o, àwọn tó fọwọ́ wọn flag òfò náà máa ṣe dànù. Ṣùgbọ́n ẹ̀yin tẹ́ fọwọ́ yín comment tẹ́ fi sọ̀rọ̀ òrò yín, àtẹ̀yin tẹ́ fi bá mi share ẹ̀ síta, tẹ́ fi like ẹ̀, tẹ́ fi love ẹ̀ ní fọwọ́ yín gbókù ọmọ sí. Nínú ọdún yìí ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín. Gbogbo bẹ́ẹ̀ ṣe wò mí, ìbànújẹ́ ò ní délé bá yín. Ọrùn ayọ̀ lásùn o, ní tojú orun dójúkú, ní tojú ọ̀la rìn lọ. Tó bá di dédé aago 10 ní àsìkò tí mo máa ń wá, tó bá tó time bóyá màá wá lọ́la bóyá mi ní wá lọ́la, màá sọ fún yín. Bó o ṣe fọwọ́ ẹ flag mi, o ò ní fọwọ́ yẹn ṣe ń tó dáa mọ́ ní ìgbésí ayé ẹ̀. O bóyá ayé Nàìjíríà ṣe bàjẹ́ bẹ́ẹ̀ láyé ẹ̀ ṣe máa bàjẹ́. Báyé Nàìjíríà ṣe dàrú, bí gbogbo ṣe ń mú mi kiri títí tí Nàìjíríà ti bàjẹ́ yẹn tí ò sí iná tó sókùnkùn, òkùnkùn máa wọnú ayé ẹ̀ ni wọ́n sọ nínú ilé ayé ìdílé ẹ̀ sínú òkùnkùn ni. Bó ṣe ń lọ nìyẹn, máa tún lọ, èmi ń lọ nìyẹn, máa dẹ́rìn ilé kẹ́ ẹ mọ́ bàá dárò. Olùyè ní ọmọ onífọn adé, mo lépo ńlé ni mo jẹ láfúnfún ni mo níyàn lé ni mo jàtẹ́, mo rìn owó balùwẹ̀ láre, yẹ́sìkẹ́ ọmọ aládé sẹ́sẹ́ fún. Orun ayọ̀ lásùn o, èmi ń relé o, ó dàbọ̀. Ó dàbọ̀ o, ó dàbọ̀. Ẹ má bínú ẹ̀yin, mi ò lè gba call, ẹ má bínú torí inú ń bí mi. Bí n bá gba call ti fẹ́ flag mi, tàsìkò tó yẹ kí n gba call náà ń flag mi, so àní lè gba call. Ó dàárọ̀, ire o.